Al-Muktar وبالماء ذات أبي مصطفى محمد رسول الله محمد رسول الله لا إله إلا الله báwo yẹn ṣe ń yóò bá nàbí. lónìí gbogbo wa parabata la ní ọ̀rọ̀ tá a fẹ́ kẹ́ bá wa sọ àmọ́ lónìí gẹ́gẹ́ bí yọ̀ǹda tó wá láti inú ilé àwọn sheikh wa Maulana Sheikh Alhaji Ahmad Al-Muktar wọ́n ti ní lẹ́yìn tèmi bá ti kí àwọn lórí ìjókòó yìí ẹni tó bá fẹ́ kí àwọn kó ṣe níwọ̀n bá kó fún ànábì ní gbogbo èyí tó bá kú ẹ̀ríkì gbogbo àwọn ọmọ ọdún ta òní yìí tí a ti ṣe bórídà tẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olóni gbogbo ẹ̀ ànábì tí ó gbà wá láyé tí ó gbà wá lọ́jọ́ àlùkìyàmà amẹ́ka tó máa lọ síbi program wa wọ́n ní ká introduce ìkànnì àwọn mahadir wa lónìí masha Allah àwọn mahadiruna wa tá ní láwọn lecturers wa tá ní lónìí tá fẹ́ bá wa sọ ọ̀rọ̀ a máa introduce ẹni kọ̀ọ̀kan wọn máa gbé ẹni àkọ́kọ́ nínú wọn tá ti wá mi bí kí n gbé láti apá ọ̀tún mi bí Sheikh Abdulhamid Tafutu pariwo lọ ẹni adama Allahu ayata wọ́n ní kí bàbá ó farahàn lé ẹ bá farahàn wọlé lẹ́ẹ̀kan náà kò sí jẹ̀díjẹ̀dí ẹni adama Allahu ayata o adama Allahu hayata sheikh àwọn sheikh wa ẹlẹ́kẹ̀yẹ tí wọ́n á tún bá wa sọ̀rọ̀ níbi lónìí àwọn náà ni àwọn àfa wa àgbà àwọn sọ̀rọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ mímọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe rí wọn yìí mímọ́ ló sọ wọ́n di bẹ́ẹ̀ wọ́n á ṣe nǹkan mi Sheikh Alhaji Ibrahim Al-Khalili onímọ̀jẹ̀sí adama Allahu hayata pariwo ọlọ́run náà lẹ́ẹ̀kẹ́rẹ́ Allahu akbar a tún introduce ìkànnì àwọn lecturer wa Al-Ustaz Murtado Sheikh Murtado Ali Baba adama Allahu hayatahu àwọn tá ti dé nínú àwa ọkùnrin àwọn nìyẹn nísìnyí àmà wa introduce nínú lára anabi wa Muhammad sallallahu alaihi wasallam báwọn ọkùnrin ṣe máa ń bá yẹn sọ̀rọ̀ ẹ̀sìn lànàbì náà ní àwọn obìnrin tó rí wọn pé tọ́já sí pé anabi náà kà sí Aisha radiyallahu ta'ala anha anabi ní tọrọ ẹ̀sìn bá dàrú wọn yín lọ́wọ́ khuzu nisfadi nikum min hadhihi al-humayra anabi ní ẹ kọjú sí ọmọ obìnrin yìí obìnrin pupa yìí ibi tí wàá sọ pé Aisha pupa nìyẹn Humayra anabi ẹ béèrè tó bá dàrú mọ́ yín lọ́wọ́ nọ́ọ̀rọ̀ ẹ̀sìn ẹ béèrè rẹ̀ lọ́wọ́ Aisha ẹni tí ta wá ní lóbìnrin nínú wa lónìí Asayida Maryam Thawban Abdullahi Al-Alori pẹ̀lú yọ̀ǹda wọn ní káwọn Asayida wa kẹ́ máa bọ̀ lórí àìtẹ̀bù mi masha Allah wa aleykum salam wa rahmatulahi ta'ala wa barakatuhu masha Allah. Ajani sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ti lọ ó ní àwọn ìmáàmù wa kún fàyà kún ni wọ́n ti ṣe yẹ gbogbo àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ lónìí nìyẹn and inshallah I'm very sure that we are going to enjoy each and every one of them. Bàbá wa àgbà Sheikh Al-Muktar bó ti rìn lónìí nínú àlàáda wọn nífẹ̀ẹ́ kẹ́nìkan kó bá àsìkò jẹ́ òun ló jẹ́ kí ìmáàmù akúnfàyà kó ń kọ̀ dáàmà pé kíkí ò ní pọ̀ lónìí ẹ rí pé gbogbo ń ta ti ṣe tá a ti ká ànábì téèyàn bá ti nífẹ̀ẹ́ ànábì ó gbàgbà ti kí òun. a máa wá lọ síbi àwọn ètò yẹn and inshallah today we have brought into our programs some kind of spices. Ṣé ma pé tá a bá ń dáná a máa fi iyọ̀ àti máa gísì tá a bá rí pé àwọn muhadiru wa tí wọ́n bá ń ti land a máa pe àwọn àdákẹ́rù wa káwọn àdákẹ́rù kí wọ́n fọkàn balẹ̀
amagbádùn yín kò sí pé bóyá ńgbà tá a ti wá introduce gbogbo wọn àbá máa sọ̀rọ̀ tẹ̀lé ra wọn. lábẹ́ bá a bá ti ń délẹ̀. bàbá ní ká kí gbogbo àwọn àdàkìrò náà ti wọlé. gbogbo àwọn àdàkìrò nù wa. Masha Allah. We have their names listed on the. Azakir Abdulhamid MTN. Yes. Bákan náà. Azakir Beniyas. Masha Allah àwọn náà ti dé. Aya Abiba Ayépe. Ayépe. Aja Mariam. Àwọn náà ti wà láàrin wa. Àwọn àdàkìrò náà ti àdàkìrọ̀t tí a ní nìyẹn. Mọ̀wúláyà. Ṣé ẹ mọ̀ pé àwọn tá a dúró yìí amthaluna ka amthali naqati nabiyyillahi sallallahu alayhi wa sallam ina dakalat al-Madina. Ẹ̀yin lẹ́yìn mọ̀ tọ́ wa ń kà pé tó bá kú ní bàbá gẹ́gẹ́ bí gbà ní bẹ́sẹ̀ yìí ètò tá a kọ́kọ́ ṣe báyìí ẹ̀tọ́ mi ń ga sallallahu alayhi wa sallam ètò ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Bàbá wa ní kí àwọn muhadirun kí wọ́n tó máa sọ̀rọ̀ ká mú máìkì wá káwọn bá wa yànnàná gbogbo bí ètò ti lọ àti tí yóò ṣẹlẹ̀ ahsanallahu ilaykum. sallallahu alayhi wa sallam ẹ̀yọ̀ bá anabi o ẹn tó lò nínú ìyẹn o ẹ̀yọ̀ mú ẹ̀ dáadáa o ṣé o mọ̀ pé tó bá lọ sí birthday party tó ní birthday bá wọlé ẹ̀ máa kọrin fún un bó bá lọ sí gbéyàwó bíyàwó bá wọlé ẹ̀ máa jó fún un ẹni tó lò ní ọ̀la nàbì tí mo ní ẹ̀ máa yòǹbó ẹ̀ dáadáa yẹn búrúdáde ẹlẹ́kejì irú ẹ̀ ní wàkánà ti fi ìdádì alìbídíàtì alhassana tó bá di lọ́dọọdún awo àfa yẹn pé ìfẹ́ ò ṣe fake ẹni tó bá ń fake tí ò bá mọ̀ lókù àfa yẹn mú odidi tírà yẹn látòkè délẹ̀ kò sí tó fi sọ kọjá ìfẹ́ ànábì. Ìjọ Al-Huda àti Muhammadu Rasulullah bí mo sọ alẹ́ kẹ́ pé a ní àwọn program tá a máa ń ṣe lọ́dọọdún tó bá ti tàsìkò tó bá ti bímọ ànábì èní dẹ́wọ̀ yìí preamble nìyẹn gbogbo ẹ̀yin muhadirun lápapọ̀ èní yìí la máa fi ń kick off pé ìlànà rọ̀bì ti dìde o a fẹ́ bẹ̀rẹ̀ salatu zati yàwá lọ́dún tó lọ 100 million láṣẹ lẹ́nìí wọ́n máa ọ̀nvẹ́lì iye tí a máa ṣe fún year 2018/19 ó máa bẹ̀rẹ̀ lónìí ìgbà tó bá máa parí wọ́n máa sọ fún wa gbogbo àwọn àdìrún tó wà lórí ìjókòó a pè wọ́n pẹ̀lú orúkọ Ọlọ́run ni a ní nǹkan tá a fẹ́ fún wọn ìwọ tó bá wà mí báyìí lónìí máa mọ̀ nísàlẹ̀sàlẹ̀ ọkàn ẹ pé wàláhì ìwà rẹ̀ kọ̀ọ̀kọ̀ sórí ẹyinjú àwọn tó ń wò yìí Huda Burdah ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n kó ń bá wa dọ́ọ̀lù mo ní àwọn àzàkìrù tó yọjú tí wọ́n máa nẹ́bí kì débi tí wàá ti gbádùn rẹ̀ ẹni tó yòǹbó nẹ́bí yẹn kò ní bàjẹ́ fún àtàwọn ọmọ rẹ̀ láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ a bẹ̀rẹ̀ àwọn ètò yẹn nìyẹn lẹ́yìn tá a ti ṣe ń tá a sọ yìí muhadiru kọ̀ọ̀kan ó máa bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ànábì a ti fún wa àwọn tọ́pìkì tó jásí pé tọ́pìkì yẹn kò jáde kúrò nínú ọ̀rọ̀ nípa ànábì ṣé wàá rí i pé àsìkò yẹn gùn dáadáa bọ̀ àwọn tó ń bẹ lórí ìjókòó ìtò àlọ́ ẹ̀ pé ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n bá wa sọ a máa rí ẹ̀kọ́ kọ́ láàrin wọn tán bá ti sọ̀kalẹ̀ tí muhadiru alákọ̀ọ́kọ́ bá ti sọ̀kalẹ̀ á pè ṣé a máa gbogbo Al-Huda lápapọ̀ wọ́n máa wá nínú bóòtù tẹ́ẹ̀rí tó wà ń sálẹ̀ yẹn ẹ̀rí Muhammadu Rasulullah ń bẹ lọ́dún yìí lórí ìjókòó yẹn tí muhadirun kọ̀ọ̀kan bá ti ń sọ̀kalẹ̀ ní chairman mama bá wa pé ẹnì kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan mú tiwọn níta bá mú yẹn announcement tó bá ń lọ ńbẹ ẹ máa rí bí ó ti máa lọ láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ àmọ́ kó má bàa míìsì just stay tuned mo bẹ̀ Ọlọ́run tawfik fún gbogbo àwọn muhadirun wa àti gbogbo àwọn zakirun lágbàpọ̀ àti gbogbo àwọn audience innahu waliyu tawfik
wala hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. Now bàbá wa tí wọ́n kọ́kọ́ bá wa sọ̀rọ̀ ẹ dákun mọ̀ pé gbogbo yín lè bá palẹ̀ mọ́ àmọ́ ká má bàa jó àsìkò àwọn alásìkò mọ́ ẹ dákun torí Ọlọ́run bí ò bá ní ju ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ MTN àbí ṣe báyìí sọ́nà nìyẹn bọ̀ mo mọ̀ pé ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni mo fi ní gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí ìjókòó ẹ dákun torí Ọlọ́run ẹ má kí mi tẹ́ ẹ bá dẹ̀ kí mi ò ní bínú ẹ bá ti wọlé ẹ wọ yàrá ànẹ́bì lọ ntẹ bá fẹ́ mú jáde fún wa ń bẹ wíyà òkè tẹ́ ẹ bá ti kí mi ẹ má wulẹ̀ kí ẹni tẹ́ ẹ jọ wà lórí ìjókòó torí ẹ ti ń kíra aládìgbà tẹ́ ẹ ti dé gbogbo àwọn àsìkò yìí ni máa ń jẹ nínú àsìkò ẹni tó fẹ́ sọ̀rọ̀ bàbá Al-Muktar alibaba wọ́n máa palẹ̀ mọ́ nípa mòdù alákọ̀ọ́kọ́ lónìí gbogbo ọ̀rọ̀ tó bá wá rú ẹ lójú ìwọ náà láǹfààní àti mobile àti gègé kó o máa jọ́ tiẹ̀ kalẹ̀ táwọn ẹni tá a wí bá sọ̀rọ̀ tán a máa ṣí àsìkò láti béèrè tó o bá béèrè nípa nǹkan tí o bá yí ẹ nípa ànábì ẹ yíjú àwọn tó wọn bẹ ń bá ilé ní wọn ní sọsọkúsọ ẹ yòó ń bọ ànábì kínú mi ó dùn dáadáa so láàrin ìṣẹ́jú kan tí ò ní pẹ́ bàbá Al-Muktar alibaba àwọn ni wọ́n gbọ́dọ̀ bá a sọ̀rọ̀ just 15 minutes bọ̀mọ̀dún wọn mistake wà ń bẹ lórí pósítà a gbé tọ́pìkì yẹn ní ar-rasul wa ta'diyatu al-qarn al-wahid wal-20 but unfortunately ẹni tó kọ lóyìnbó ọ̀tọ̀ ni tó gbé síbẹ̀ wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ nípa the prophet and the 21st century and the challenges of 21st century. Over to you, sir. Assalamu alaikum wa rahmatullah. عنوان المحاضرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. عنوان المحاضرة الرسول وتحديات القرن الواحد والعشرين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله العزيز الحكيم الذي لا يقبل من عباده غير الإسلام دينا القائل في سورة البقرة ولن يرضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن تبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. والصلاة والسلام على خاتم الأنبياء وإمام المرسلين ولد عدنان الذي نحن في عيد ميلاده أو في بردة في الاحتفال بعقيقة بردة الماضيه الذي كتبه حبا للرسول قاله حبا للرسول الإمام شرف الدين رحمه الله تعالى بوسيري. سيدنا مولانا محمد القائل في حديث له تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم وللآل الأبرار وأصحاب الأخيار والتابعين لهم بالإحسان إلى يوم الحسبان. أما بعد فإنه لشرف عظيم وحس جزيم أن أكون من المختارين للمحاضرة في هذه الجمعية المبارك أهلها جمعية الهدى المختارية العالمية تحت مرشدها العام الشيخ الكلاسيكي فضيلة الشيخ الآج أحمد مختار بن بخاري. nítorí 15 minutes wọ́n fún mi torí al-muhadara yẹn bí èmi máa sábà fẹ́ ṣe rè so àmọ́ torí 15 minutes wọ́n fún mi màá sáré sọ̀rọ̀ yẹn ní ìwọ̀nba kí n jẹ́ bàbá tẹ̀sí sọ fún mi nítorí audience is very essential. I have to consider my audience and my audience I suggest is more of English than Arabic. Topic tó gùn ni kódà mo ti fa wàhálà ń bẹ mo fẹ́ ṣe tán kí n tó fa wàhálà yòókù lórí Facebook ni mo ti fa wàhálà gan àwọn oníṣòkòtò fééfé báwa ṣe máa ń pè wọn lọ́dọ̀ àwọn bàbá wa Markasul Aman à ń hanra wa lé mọ́ dáadáa. Àkọ́kọ́ ta ló ń jẹ́ ànábì sallallahu alayhi wa sallam. Topic yẹn ó wà encompassing
very comprehensive, and I don't think 15 minutes can be enough, but I'll try to manage myself within the prescribed time. I will talunja Nabi wa Muhammad. Kí ló ń jẹ́ challenges? Èèyàn kan gbà tó ń sọ fún mi kò mọ gbogbo àwọn ọlá pé àsìkò ní o tẹ̀sí ni mo sọ̀rọ̀ gbogbo àwọn àlìjẹ̀nu tó wà ń kalẹ̀ yìí. Àwọn ẹlòmíràn mọ ṣàṣàlátù. Ẹ ti wá wò pé àwọn kan bà kẹ́yẹn ẹ wá ti wá categorize wọn pé bákan náà ni wọ́n rí. Àwọn ìmọ̀re àlìjẹ̀nu ké lọ́dọ̀ wa Amẹ́ríkà Sulaimán. Bẹ́ẹ̀ni bá mọ ké wá ti wé tó yé wọn. Wéré la fà yẹn o. Mo ṣe máa ń sọ fún wa bẹ́ẹ̀ lóye. Wéré la fà yẹn wèrè yẹn ni pé kò gbádùn mọ̀láyà àbúrò bàbá yóò tún ní afa yẹn ò gbádùn n tó fẹ́ sọ ni pé afa náà gbúdù púpọ̀ gbogbo àwọn tó wá jókòó yìí èmi ò tiẹ̀ rí ìdíyẹn lè ṣàdánù àwọn àgbákò ìmọ̀ káwọn ilé wa gbèrú nǹkan báyìí dání kéèyàn kan máa ní bídíà ni ok màá tún sọ fún ẹ pé ó dáa bídíà yẹn mo tún wá ṣe bá ẹgbẹ́ kíní tẹ̀ ṣe yìí ṣẹbẹ́ ni tí wọ́n bìlífù ju pé máa dísì jòun ní Buhari and Buhari authorized this thing we are doing. Buhari gẹ́gẹ́ tó jọ yín lójú sọ ìwúlù Buhari máa ka àdìsẹ́mbì. Muslim òun náà sọ nípa ntà rọra ṣetán yìí. Challenges táwọn bí fèsì lásìkò rẹ̀. A sọ kí ló ń jẹ́ al-Qarn al-Wahid 21st century. A mẹ́nubà díẹ̀ ká tó wá sọ challenges táwa náà wá hanra wa lè mọ̀. Ànábì ti lọ torí ngbà tí wọ́n bá mi fà á. Torí tẹ́yìn bá fún mi tọ́bi ní bá fẹ́ ṣe báyìí wàhálà mi pọ̀ lẹ́yìn pa katira èmi tún fẹ́ràn kí n browse because mi láì kí n mọ̀ sọ̀rọ̀ tí ò ní evidence. Al-Qarn wọ́n ní ar-Rasul wa at-tahaddiyatu al-mu'asira. Mo wá ní Al-Qarn al-Wahid tí wọ́n sọ náà mu'asira lòun náà mu'asira náà ni nítorí 21st century ní 20th century tá a wà yìí. Jẹ́ ká kọ́ lọ síbi ta ló ń jẹ́ ànábì. Man huwa Rasulul Mustafa. Torí àsìkò mi ò ní fẹ́ gbogbo alátìmẹ́ tó ń jẹ́ ànábì. Àmọ́ jẹ́ kí n sọ̀rọ̀ èèyàn kan Michael Hart. Al-Katib al-Yahudi. He is a Jew writer. A Jew. Ṣé Oyin Leaf náà kàmọ́ he was a Jew writer. Àpọ́nlé. Onímọ̀ kí n kú. So our man lo easy love money. So we don't need to say he was a Jew writer. He exists. So what is Johnny Mimo? Al-Muktar ole kulaile. And mind you, I'm not fumbling. I cannot die. Me leku. Mo ti senti o mo live lo lẹ́yìn mi. So timba ti ku tantira mi ti mo se danu yo ban ka I exist. So don't use words for me easy then. So he is a Jew writer. Michael Hart. Ìyẹn ni màá fi júwe ànábì torí ọ̀rọ̀ yẹn pọ̀. Azọmọ ṣàkíyàn tí a fàrọ̀ fi tọ́rí ìfìlẹ̀ ìsàníyà kò lè àbí parí. Oh, ní jẹ́ kó pọ̀ nítorí time. Ẹni yẹn he was never a believer. Michael Hart. Nígbà tí mo tẹ̀ ti pè yẹn ń jí ìwé kò tí mọ ó kúkú gèfèrí ni. Ó ṣe ìwé kan ó pè ní àwọn èèyàn kàwé dáadáa o. Tí n bá I stand to be corrected. Ó ṣe ìwé kan ó pè ní great 100 great men. Ọlọ́run jò dábọ̀ báwọn yẹn ń kàwé dáadáa. Kí mo wá fẹ́ lò ẹni àkọ́kọ́ tó wá pè ní ẹni olóríire jù èèyàn gidi jù Ànábì wa Muhammad ni. Sallallahu alayhi wa sallam. As a matter of fact, Jesus Christ kò tiẹ̀ sí number 5. Nínú ìwé ẹni yẹn, Jesus Christ kò sí number 5. Kí wá là Ànábì fi wà number 1. If a Jew could describe Rasulullah, there is nothing you do that could be termed innovation. Okay, innovation is welcome, but bad innovation. Èdè yẹn yé ni, a sì máa ṣe irú eléyìí tó ní nǹkan tí ò dáa ni. Kí ló wí? Al-insanul wahidu fi tariqil lazi naja mutlaqan ala al-mustawa ad-dini wad-dunyawi. Only the only best and recognized human in all ramifications is the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Nípa ìwà, nípa education, nípa politics, nípa gbogbo nǹkan, ó fi ní ànábì ju gbogbo ẹ̀dá lọ láyé. Ad-dini wad-dunyawi. Ẹni tí ẹ ṣe mùsùlùmí ló describe ànábì báwọn nínú ìwé
tí wọ́n ń ta káàkiri gbogbo ayé tí gbogbo ayé sì ń kà torí àsìkò dalilu fi suratil Fatihi. torí àsìkò Muhammadu Rasulullah ṣe bóun náà ní gbogbo àti mọ̀ walladhina ma'ahu ashadda'u 'ala al-kuffar. وما بينهم تعركا سجدا سجدا. bàbá mi ṣe jẹ́ ẹ̀rẹ̀ mọ́ bá àsìkò jẹ́ ntí anabi fi ju gbogbo èèyàn lọ ni pé anabi wa Muhammad ó ní the best definition of Rasul Muhammad is a prophet and messenger of Allah. òun ló ní gbogbo àwọn tó wá jẹ́ sahaba pẹ̀lú anabi wọn lè mọ́ra wọn àfẹ́ eléyìí ò takò àfẹ́ eléyìí ni ó wọ̀ náà wàlá àsìkò ní kẹtùmọ̀ ní ó wọ̀ náà ìwọ tó wọ̀ náà tó léyìn ó wọ̀ náà tekfir anabi ò ṣe rí gbogbo àwọn tó ṣe pẹ̀lú anabi àṣìdá wàlá kùfà àwọn gèfèrí ni wọ́n bá fa wàhálà èmi tí kéwù ti yé o tún wá ní gèfèrí ni mí ìwọ náà ìwọ ló wọ̀ náà tọrọ Ọlọ́run ò ní kó sọ pé wọ̀ náà Ọlọ́run ló mẹ́rin tí ó wọ̀ náà wàlá tuzakku anfusakum uwa lamu bima ni takọ yìí ti dúró bá ẹ ti ń já anabi nù ní. náà kí wàá ló ń jẹ tàdíyàt mi níjẹ kọ́rọ̀ ọ̀gùn bẹ́ẹ̀ àtàdíyàt challenges òun làwọn nǹkan tó dúró wájú rẹ láti pé kó mọ́ sóríire kò sẹ́ni tí ò fẹ́ sóríire láyé bọ̀tí tó dúró wájú ẹ pé ò ní succeed nǹkan tó ń pè challenges nìyẹn. àwa ìkùlẹ́tì ta'uquduna tahqiqil hulm mo fẹ́ yí báyìí àwọn tí ò wá fẹ́ jórí bẹ́ẹ̀ wọ́n pè kí nìyẹn ní challenges yẹn lànà bí wá rí lọ́lọ́run fi sọ yìí pé walan yarda ankal yahudu wala nasara hatta tattabi'a millatahum challenges lànà bí rí lásìkò ayé ẹnu ni torí n tẹ́mi sọ pé al-mu'asira al-qaribu tó ń sọ náà torí mo pé kíní yìí lọ kó tọ̀hún náà máa gbọ́ nígbà tí mo post yẹn lọ́dọ̀ pé ó ṣe ní al-qarnul wadi ní Lárúbáwá àgàgà bàbá tẹ̀tẹ̀ ní jamia Lárúbáwá àdìrọ́sọ̀ tí wọ́n tàlú tá a mọ̀ yanjú kéwú pọ̀ bẹ́ẹ̀ bá ti mọ kéwú kò sí tó ní mọ̀ nítorí lè mú èèyàn kan ní ọ̀dọ̀ àwọn bàbá yìí bá lè mọ̀ wọ́n lọ́dọ̀ bàbá Shehu Mubarak Shigini wọ́n ní yíbò kan ó mú ọmọ rẹ̀ wá pé kó wá ka alukur'an bàbá yìí mẹ́rin bóyá ti gbọ́ rí yíbò ó mú ọmọ rẹ̀ wá kó wá ka alukur'an he never converted to Islam o wọ́n bẹ̀rẹ̀ pé kí ló dé ó ní I believe whoever understand this book kò sí mọ̀ tí ò ní mọ̀ mọ́ and today that child is a medical doctor ọmọ yẹn ti di mùsùlùmí òun ṣe Islam àmọ́ bàbá yẹn he never converted ó ní mission accomplished mission ó ti pé mo fẹ́ kọ́ ọmọ yìí jẹ́ doctor àmọ́ ẹjọ́ lọ kéwú tí wèé fẹ́ kọ́ ọmọ rẹ ké kéwú tí wèé fẹ́ kí ọmọ rẹ ké gbogbo àwọn bàbá yìí tó bá ń sọ lábá tó bá ń sọ èbó nísì á tún kọ́ ilé èbó torí lọ́dọ̀ tiwa wàhálà pọ̀ bá a ṣe ń ka kéwú nì bẹ́ẹ̀ là á mọ̀ wo èbó yẹn kéwú yẹn pé só jẹ́gi kò jẹ́gi bẹ́ẹ̀ náà la fi follow English tí wàhálà fi pọ̀ tó bá fi lè mọ kéwú English yóò mọ̀ dùn púpọ̀ o English ló ṣe kí ni yóò dùn púpọ̀ now al-qarnul wahid 21st century ìgbà wo ló bẹ̀rẹ̀ ìgbà wo ni ó parí ìgbà wo ló bẹ̀rẹ̀ ìgbà wo ni ó parí àwọn kọ́ lọ́kọ́ lọ mọ̀ pé al-qarnul wahid wal ishirun òun ni ta wà ń bẹ̀ yìí halan wa salam marhaban bikum anke àwọn afawa àgbà fadilatu Sheikh Habibullah Sa'id baba lórí ni halan wa salam wa marhaban bikum halan wa salam wa marhaban bikum àwọn baba ń gbà wọn láàyè nítorí àsìkò naam kí wọ́n ní challenges tí torí àsìkò ní kí àwọn baba mọ́ bínú torí àsìkò tán fún mi alan wa salam alan wa salam alan wa salam alan wa salam naam afa Dawsi. وقد بدأت هذه التحديات لرسول الله صلى الله عليه وسلم في أيامه من كفار مكة. 21st century ó bẹ̀rẹ̀ ní 2001 ó dẹ̀ máa parí ní 2000. 21st century ó bẹ̀rẹ̀ ní 2001 ó dẹ̀ máa parí ní 2000 tó túmọ̀ sí pé al-qarnul 21st century òun náà ní ti àwa ń bẹ̀ yìí challenges tí ànábì wa ń fèsì lásìkò tó wà ní ayé tó sì tún lọ bẹ́ẹ̀ òun ni alákọ̀ọ́kọ́ tí mo sọ wípé Ọlọ́run sọ ní Al-Qur'an ni pé àwọn Yahudi àti àwọn Nasara Yahudi ni Jews Nasara ni Christians kò sí tó lè sọ fún wọn láyé kò sí wàhálà tó lè ṣe ìwọ̀n nígbà tiẹ̀ àfi kí wọn náà ṣẹ̀sì tiwọn lọ́lọ́run sọ pé lakum dinukum waliyadin wàhálà yẹn fún àlànà bíi fèsì
tó fi kó Mẹ́kà tó fi lọ Mẹdínà tó fi wá di kó padà sí Mẹ́kà náà èyí tó wá kàn wá dáadáa jù òun ni tàdíyàtù tí ó ń ka ànábì látara àwàtàwà yàwó àfa ìyẹn gan wà ní tí mo fèsì jù alákọ̀ọ́kọ́ ń bẹ̀ challenges tí ànábì ń fèsì látara àwa àfa alákọ̀ọ́kọ́ òun ni al-akhsu bil-kitab mun'azilan ani sunna al-akhsu bil-kitabi mun'azilan ani sunna bó o lè ṣe rọrùn téèyàn fẹ́ tú Kùránì tí ò ní gbọ́ àdìsí yé à ń lọ pẹ̀lú àwọn arábí ń bì yíwùn lóòótọ́ bó ló ṣe rọrùn o fẹ́ tú Kùránì o ní gbọ́ àdìsí yé o sì fẹ́ tú Kùránì o sì fẹ́ tú àdìsí o ní gbọ́ Kùránì yé. They are both interwoven, they are unseparated. For you to be a legend, for you to be a competent lecturer, an Islamic competent lecturer, you must be versatile in both Al-Quran wa Al-Hadith. Alakoko nínú ẹlẹ́kejì. Àtẹ̀dínlẹ́sọ bísí sunnati. Ibi tí mo ti wá fẹ́ sọ̀rọ̀ Ìmámù Bukhari. Àtẹ̀dínlẹ́sọ bísí sunnati. Ibi tí mo ti fẹ́ sọ̀rọ̀ Ìmámù Bukhari irun tá a jókòó ìtàwọn èèyàn kan fi ní kò dáa. Náà àwọn àfa pọ̀ lárúbáwá rẹ̀ wà tí mo kọ́. Àfa pọ̀ a sì ní mọ́sí àbí tó pọ̀. Mọ́sí àbí eléyìí òun lè sọ pé àfa ẹ fi irun gbọ́n lẹ̀. Mọ́sí àbí eléyìí ni ẹ má fi irun gbọ́n lẹ̀. Oníkálukú wa ń jà fún mọ́sí àbí tiẹ̀ pé lọ́dọ̀ tí báyìí ó ní irun gbòó dáa. Dandan ni kẹ́ tẹ̀lé yìí ẹ mọ́ tẹ̀lé lè tó ní irun gbọ́n dáa. That is the problem. Gbogbo wọn sì là fà wá tá a sì gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ wọn. Tọ́ ó dáa tí kò ẹ̀ bá wá gbàgbọ́ yìí tí gbogbo wa wá bìlífù nínú ẹ̀ òun ni Al-Imam Bukhari. Asahu kitabin ba'da al-Qur'an Sahihu Bukhari. Kí la fa Sahihu Bukhari wí tí màá fi jùmọ̀ ìkílẹ̀. قال رسول الله صلى الله عليه وسلم نعم إن لله ملائكة يطوفون في طرق يلتمسون على الذكر. Àfáà Bukhari ó ní àwọn màláíkà kan bẹ tí wọ́n jẹ́ màláíkà Ọlọ́run wọ́n mọ káàkiri orílẹ̀ ayé wọ́n mọ káàkiri orílẹ̀ ayé kí ni wọ́n káàkiri fún wọ́n wá àwọn ẹni tí wọ́n ń ṣàṣìkiri tá a ṣe tán nísìnyí wọ́n mọ̀ wá àwọn ẹni tí wọ́n ń ṣàṣìkiri tá a ṣe tán yìí fún ìṣe àwọn jẹ́nu kọ́ọ̀mọ̀ wọ́n bá rí àwọn kan tí o ṣeun náà sì ní mọ́jọ pọ̀jù tó bá ti ń pọ̀jù that message could be interrupted. ìṣe àwọn jẹ́nu kọ́ọ̀mọ̀ yaskuruna Allah. wọ́n bá rí àwọn jàmáà kan wọ́n yaskuruna Allah wọ́n ṣe àṣìkiri bá ṣe ṣe tán yìí wọ́n ṣe àṣìkiri wọ́n yin Ọlọ́run wọ́n yin Ànábì wa Muhammad wọ́n bá pè wọ́n àwọn yòókù wọ́n bá pè àwọn yòókù pé ẹ mọ̀ bọ̀ àwọn ẹni tá à ń wáre gbogbo wọn bá wá ń bọ̀ wọ́n dé báyìí gbogbo wọn wá ń fi ìyẹ́ wọ́n fi rọ́ọ̀kì ká gbogbo àwọn tó ń ṣàṣìkiri bá ṣe jókòó lẹ́ẹ̀kan wọ́n wá ń béèrè Ọlọ́run wá ń béèrè lọ́wọ́ àwọn màláíkà tí wọ́n ní wọ́n rí àwọn tí wọ́n ṣàṣìkiri kí ni wọ́n fẹ́ tí wọ́n fi ń ṣe irú nǹkan báyìí kí ni wọ́n fẹ́ tí wọ́n fi ṣe irú kan báyìí Ànábì wa Muhammad ó ní àlìjẹ́nà ni wọ́n fẹ́ orí ìgbà tó rí èmi tí ń lọ́nu ni àlìjẹ́nà ni wọ́n fẹ́ Ọlọ́run béèrè lọ́wọ́ àwọn ànábì igbe ṣé wọ́n rí àlìjẹ́nà tó ń fẹ́ yẹn ànábì wọn sọ pé àwọn màláíkà sọ wọ́n rí Ọlọ́run wa ní tí wọ́n bá rí àlìjẹ́nà tí wọ́n fẹ́ náà ńkọ́ ó ní àsìkiri tí wọ́n bá ń ṣe yìí wọ́n bá tún múra sí jù báyìí lọ ó tún wá béèrè ó tún ní ọ̀dà ṣé wọ́n rí Ọlọ́run ni tí wọ́n fi ṣe kan báyìí wọ́n ní wọ́n rí Ọlọ́run ó ní tí wọ́n bá wá rí Ọlọ́run kọ́ àrí Ọlọ́run ẹ wà bàbá wa Al-Huda àti gbogbo wa ẹ gbà ṣe fi ara ṣàṣìkiri ó ní tí wọ́n bá wá rí Ọlọ́run kọ́ ó ní wọ́n tún múra sí jù báyìí lọ ó tún lọ́dà kí ni wọ́n tún fẹ́ ó ní wọ́n ń wá Ọlọ́run pé kó ṣọ́ àwọn kòǹbì náà ni wọ́n ní ṣé wọ́n rí iná náà ni ó ní wọ́n rí ó ní tí wọ́n bá rí iná náà ńkọ́ ó ní wọ́n ṣọ́ra fún jù báyìí lọ wọ́n sì sá fún Bukhari ló ń sọ torí àsìkò ó pọ̀ ẹ jẹ́ wá sọ ti Muslim ìyẹn ni halkọ tá a máa ń ṣe halkọ Muslim kárajà àlà halkọtì ṣèbí halkọ ṣèbí tẹ kọ́ wa náà ní halkọ tá a máa ń lò bá a ṣe kójọ ká sáfù báyìí ká a máa ṣe halkọ nígbà tí kan ní wọn máa wá dá mi lò mo mọ̀ pé wọ́n máa wo kìíní ìwọ wa ń sọ fún mi èkan ní bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe lásìkò ànábì tí wọ́n jókòó àmọ́ mo è tẹ́ wà bí riwaya til Muslim. mo yẹ tẹ aṣọ funfun táwọn fi sáà rí báyìí ó ní wọn kì í ṣe bẹ́ẹ̀ lásìkò tànàbí ṣé yìí náà wà ní bídíà ó dà mo wà ní mo gbọ́ Ànábì wa Muhammad ó ní ìgbẹ́ máìkì fún yín nísìnyí
Ànábì ní kí ló wí náà Ànábì ní ó ní khusu bima ataitukum ma amartukum bihi fakhusuhu wa ma nahaytukum anhu fantahu tó yìí tí mo fẹ́ lò ní pé wa sakata an ashiya'in ẹ wá wo wa ni rahmatan lakum kìí gbogbo ẹ alamasala Ànábì wa Muhammad ó ní tí bá ní kẹ́ ẹ ṣe àmọ́ tí bá ní ẹ má ṣe ẹ jìnnà sí náà kéèyàn kan wá mú àyà kan wá yìí tà ń sọ fún ọdọ nínú mú àyà kan wá nínú Kùránì mú àyà kan wá nínú àdìsí mú násù wá nínú àdìsí tó ń sọ fún wa pé ká ṣàṣìkiri ká ṣe maulid fún Ànábì wa Muhammad tó ní èèwọ̀ ní patat tó sọ fún wa pé kò dáa. Ajibutu liman lahu akilun wa famu wa salli ala nabiyyi wa lahu tujibu. Fi ẹjú máìkì lẹ̀. Má fi ẹjú máìkì lẹ̀. Ànábì wa Muhammad ní bẹ́ẹ̀ fi ẹjú máìkì lẹ̀ ni pé akọni Ànábì wa Muhammad tàmọ̀ sí Hasan ibn Thabit. Ọlọ́mọ Musa bá a kẹ́ kéèyàn mọ̀ bọ̀ ọba ìkàwá dìde kò dáa Ànábì dé ìfẹ́ bẹ́ẹ̀ ṣe pé bàbá wa alájà àgbà sọ àtàṣe Adam wọn fẹ́ kéèyàn mọ̀ dìde fáwọn tọ́ ǹgbà tí Ànábì wa ń bọ̀ Hasan wa dìde àtàwọn jẹ̀mọ́ Ànábì ní kàn jókòó Hasan ibn Thabit ní òun ò ní jókòó bó ṣe kọ́ ni òun ní pé kìyàmí lílẹ̀ àzízì alájà fardun wàtẹ́rìkù ní fardi. هو مستحب مستقيم وبكل فارد ما هو مستقيم عجبت لمن لو عقل وفهم يرى هذا الجمال ولا يقوم Ànábì wa ní tó bá jẹ́ pé nítorí nu tọ́ ẹ dìde ń gbà náà. ẹni Allahu Akbar. Sheikh Al-Ustaz Al-Muktar Ali Baba, we really appreciate you for a job well done. We pray Allah subhanahu wa ta'ala reward you abundantly. Let's say amen. And amen. You to about to echo we. Afa wa yanjú ọ̀rọ̀ náà. Àsìkò ní ọgbà wọn. Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún yín. Nígbà tí wọ́n wọlé, àwọn Sheikh wa Habibullah wọ́n wọlé. Amayiri wí wọlé yín. Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Afẹ́ gbádùn yín ni ò ní jẹ́ kíkí ó máa pọ̀ lónìí. Nísìnyí kí a tó máa lọ síbi al-muhadir athani. A máa pe àwọn chairman wa wọ́n fún wa ní chairman speech in just 5 minutes. Lẹ́yìn náà tí wọ́n bá fi máìkì lélẹ̀ ọmọ àwọn ẹni Ọlọ́run ọmọ àwọn afáwọ̀ àgbà Sheikh Adam Al-Ilori Sheikh As-Sayyida Maryam Abdullah Al-Ilori ọmọ bá wa sọ̀rọ̀ àmọ́ kí wọ́n tó bá wa sọ̀rọ̀ kí àwọn chairman wa kí wọ́n fún wa ní speech wọn. Inshallah rahman. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah rabbil alamin. Adúpẹ́ fún Ọlọ́run. A ṣe àfọ̀mọ́ fún aláyé lọ́run. Olóòní ọ̀fọ̀ ni. Ọlọ́jọ́ gbogbo ọ̀fọ̀jọ́ gbogbo. Ìmọ́lẹ̀ gbogbo ilé ayé Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run ọba kó máa bá aṣáájú ẹ̀dá. Mo fi ìmọ́lẹ̀ Rasulullah náà mo fi kí gbogbo àwọn bàbá mi tó jókòó sí bíbá yìí. Ọlọ́run á bá wa kí jù bẹ́ẹ̀ lọ. A ti sọ pé àní ṣe àkókò ní òfò ní èní. Mo dẹ̀ fi ìmọ́lẹ̀ náà tó ń kàn mo fi kí ṣéwù mi. Ìmọ́lẹ̀ náà tó ń tàn báyìí kò ní kú láíláí. Wọ́n ti ní àwọn onímọ̀ wọn kì í kú. Ó ti bẹ̀rẹ̀ síwájú yín kò ní tán lórí yín bàbá. Ẹ̀yin tẹ́ tún wá tàn mọ́lẹ̀ náà tó tún wá ń tàn torí gbogbo àwa tá a so mọ́ yín lára kò ní kú láíláí bàbá. Ọlọ́run bá a kún yín. Mo fi ìmọ́lẹ̀ yín náà mo fi kí gbogbo àwọn ìmọ̀ọ́mù mi náà lọ́sàn-án lóru kò ní rẹ̀yìn ẹ̀yin ìmọ̀ọ́mù. Ọlọ́run bá a kí yín jù báyìí lọ. Mo tún wá tẹ̀síwájú láti kí gbogbo àwọn ìyá àti bàbá mi tán jókòó. Brother and sister mo kí gbogbo yín pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Alhamdulilayi rabbil alamin bá a ṣe ń ṣe náà nìyí àwa náà dẹ̀kọ́ là ń ṣe Ọlọ́run ló ń ṣe ó dà pé mega event la wà gẹ́gẹ́ bí bàbá ṣe sọ síwájú last year ní brother kún ètò wa at least a ti ṣe Maulud Nabi
tó di mílá rọ̀ṣùlù lọ́dọ̀ wa táwọn èèyàn wá imitate lọ síwájú náà ọlọ́run tó wá ṣe Al-Huda Al-Muktaria ní role model fún àpọ́nlé Rasulullah sallallahu alaihi wasallam ìmọ́lẹ̀ náà ò ní tán lọ kò ní kú láíláí mo fi yẹn náà mo fi kí gbogbo ẹbí olóríire worldwide Muhammadu Rasulullah global family ọlọ́run á bá wa kí jù bẹ́ẹ̀ lọ bá a ṣe ń ṣe ń bíbá náà ń wò wá ní across the world global family alhamdulilayi adúpẹ́ fún ọlọ́run bàbá mo bá ń dúpẹ́ o mo bá ń dúpẹ́ kò sí ọ̀rọ̀ púpọ̀ náà ju pé bá a ṣe ń ṣe náà ní lọ́dún yìí ó kàn jẹ́ pé a fẹ́ máa tẹ̀síwájú the world is changing and people are resistant to change a dẹ̀ fẹ́ kí nǹkan dáa but how do we move with the change in the contemporary world? Islam is not a static religion. Quran will change, but gbogbo nǹkan tó wà ní abẹ́ ọ̀run tí ò tí ì ṣẹlẹ̀ Quran ti sọ ń pa ẹ̀. So àwọn bàbá wa náà dẹ̀ ti gbà lérò yìí pé we should look inward. At times we say outside the box. Outside the box is not outside Quran. Àfi tẹ́yìn ò bá wò dáadáa. Àwọn ẹ̀dá lárí outside the world, outside the box. When you can't find a solution within a solution, then they ask you to think outside the box. Àwa rí pé àwa Mùsùlùmí Ọlọ́run ṣàánú wa gan pẹ̀lú the gift of Quran. Gbogbo ìmọ̀ tó bá wá láyé, there is no outside the box in the Quran. Àwa narrow ẹ̀dá wọ́n ti bá wa sọ̀rọ̀ ń pa Muhammadu Rasulullah ní báyìí. Kọ́lọ́n bá a ṣàlékún gẹ́gẹ́ fún wa. So ní ọdún yìí tó wá ó máa tún take. There is no another dimension. Gẹ́gẹ́ bí mọ́mú mi ti sọ síwájú, the newest allergy. Wọ́n ní we are going to add some spices to it this year, inshallah. So ó máa bẹ̀rẹ̀ látòrí Salatu Sati àtàmánṣe náà. Last year gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe sọ síwájú, a ṣe 100,000 alhamdulillah Ọlọ́run dẹ̀ gbà fún wa. Àbí astagfirullah a ṣe 100 million ní ọdún yìí. Ìgbà tó máa bẹ̀rẹ̀ àti iye tá a máa ṣe ibẹ̀ náà lètò náà ti máa bẹ̀rẹ̀ báyìí. Ètò yẹn pọ̀ gan because ní èní torí ẹ̀ láyé sọ pé there is going to be some dimension and some of us will participate in the announcement of this program. Ọlọ́run á gbà fún wa Ọlọ́run á kún wa. Allahu Akbar. So ó dà yín pé mo rí nǹkan gidi mú. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ní last year Allah ṣe 100 million Salatu Satiya. Ní ọdún yìí pẹ̀lú ìyọ̀ǹda àwọn bàbá àti ìyọ̀ǹda gbogbo imam. Unveil ní ẹni pé inshallah we are going to do 153 million Salatu Satiya. 153 million Salatu Satiya. 153 million Salatu Satiya. Ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ẹni tó bá kọ́kọ́ ṣe lórí ìjókòó yìí Ọlọ́run bá a ṣe. Ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká máa ṣe lọ́kẹ́. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Okay. Alhamdulillahi rabbil alamin. A tún máa tẹ̀síwájú. Ọlọ́run á fún wa ṣe salamu alaykum. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. That has been a great speech from our honorable chairman, Tebambo Chairman Al-Huda, worldwide. Àwọn nìyẹn, a very sagacious personality. Ọlọ́run kó wá jẹ́ kí dáadáa náà ó máa lọ títí láéláé. Listen, without wasting much of our time, I'm calling upon the second lecturer, and that is a lady of high dignity, the child, or let me say the daughter, for the awliya, the saints of Allah subhanahu wa ta'ala. Ọmọ àwọn ẹni Ọlọ́run ni wọ́n jókòó ní wájú wa lónìí. Wọ́n á dá wa ní ẹ̀kọ́. Sayyida Maryam, kí ni tọ́pìkì tí wọ́n fẹ́ bá wa sọ? Ar-Rasul
fi zawaya nisa, that is the prophet in the circle of women. Bó la Nabi ti ṣe pẹ̀lú àwọn obìnrin. Àwa wò pé kò sí ní tó dáa, kò sẹ́ni tó tọ́ka gbé fún àfobìnrin. Kí obìnrin bá wa sọ, ìyàwó la Nabi kọ sáwọn. Àwa wò ta ló tọ́ tó lè handle kìíní yẹn. As-Sayyida Maryam, Thawban, Abdullah, Adam al-Ilori. فلتتفضل مبجلة مشكورة. فلتتفضل حياكم الله مبجلة مشكورة متفضلة. ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. láì ní gbára wa ní àsìkò àwọn sheik ti sọ pé ká má bọ́dà láti kí ẹ̀wọ̀n ká má bọ́dà láti kí àwọn Yorùbá ó ṣe kókó láti fi kíkí tó fi ń lọ́lá jù fi ṣe asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. So ó ní kí a sọ̀rọ̀ lórí the prophet in the circle of women, and I must confess ní pé this topic mo rí gẹ́gẹ́ bí a very big development in a gathering such as this. Ó jẹ́ nǹkan tó kún mi lójú nípa wọn máa gbé irú topic yìí kalẹ̀ ní irú ìjókòó yìí, and to that mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí. I really appreciate Al-Huda and Muhammad Rasulullah Global Family and our Sheikh Ahmad Al-Muktar. Nǹkan tó kọ́kọ́ ṣe kókó kí a mọ̀ náà ni pé àwọn obìnrin ipò tí wọ́n dì mú nínú ẹ̀sìn Islam ipò tí ó wúwo ni, títí débi pé Ọlọ́run ọba àlékè ọlá ó sọ odindi àyà kalẹ̀ lé wọn lórí fún wọn tó ń pè ní Suratun Nisa. And the Prophet sallallahu alaihi wasallam was sent to the Muslim Ummah generally, lọ́kùnrin ni lóbìnrin ni lọ́mọdé lágbàlagbà. A máa rí àpẹẹrẹ lè nínú àyà Suratun Nisa yìí náà ní this same Suratun Nisa àyà 79 níbi tí Ọlọ́run ti ní wa arsalnaka linnasi rasula sallallahu alayhi wa sallam. That is ó ń sọ fún Ànábì sallallahu alayhi wa sallam ní pé mo rán ìwọ Ànábì sí kíni sí gbogbo ọmọ ènìyàn linnasi. Ọlọ́run ní wa arsalnaka lirijal aw wa arsalnaka linnisa, ó ní wa arsalnaka linnas, òun rán ẹ sí gbogbo àwọn ọmọ ènìyàn. So the topic saying that the prophet in the circle of women kò gbọdọ̀ jẹ́ nǹkan tó máa sound odd àbí sound strange létí wa, because bó ṣe rán Ànábì sallallahu alayhi wa sallam sí ọkùnrin náà ló rán sóbìnrin náà ló rán sọmọdé náà ló rán sí àgbàlagbà. Therefore, it is not a strange thing to find the prophet in the circle of women or to find women in the circle of the prophet sallallahu alaihi wasallam, as the case may be. And ó máa tún ṣe kókó kí a mọ̀ ní pé when looking at the prophet in the circle of women, nǹkan alákọ̀ọ́kọ́ tí a tún gbọ́dọ̀ kọ́kọ́ wò ní pé àwọn obìnrin wo ni ó máa ń spend the time ẹ̀ pẹ̀lú ló máa ń bá lò lọ́pọ̀lọpọ̀ ìgbà. A máa pín sí ọ̀nà méjì, that is pre-prophethood, before kó tó gba prophethood, and during his prophethood. Nínú nǹkan tí a rí pín ní pé ní àsìkò tí kí Ànábì tó gba prophethood sallallahu alaihi wasallam, àwọn obìnrin mẹ́rin kan wà tí wọ́n máa ń pè ní ummahat, wọ́n máa ń pè ní àwọn ìyá rẹ̀. Àwọn obìnrin mẹ́rin yìí ni àwọn obìnrin tó jẹ́ pé ó kọ́kọ́ lo ìgbésí ayé ẹ̀ pẹ̀lú, more like they are the ones, or they were the ones tí wọ́n introduce ilé ayé sí. And despite that, Ọlọ́run fi Ànábì sallallahu alaihi wasallam fi kẹ́ wọn ni. Àmọ́ those are the first set of women he spent his life with. And who are these women? Sayyidatuna Amina bint Wahab, àyìn tó ń jẹ́ ìyá Ànábì sallallahu alaihi wasallam, ìyá rẹ̀ tó bí tó rù nínú oyún tó dẹ̀ bí. Alima as-Sa'diyya, Baraka, Fatima bint Asad. Ṣé rí àwọn obìnrin mẹ́rẹ̀ẹ̀rin yìí? Wọ́n jẹ́ àwọn obìnrin tó yẹ pé ìyá ẹ̀ lálákọ̀ọ́kọ́, which is Amina, then a ní ẹlẹ́kejì tí a ń pè ní
Alima Asadi ẹni tó fún lọ́mú because kò kí n ṣe big deal nígbà yẹn tó yẹ pé téèyàn bá bímọ ọ máa gbé fún foster mother ẹni tó máa fún ọmọ lọ́mú. Then Baraka jẹ́ gẹ́gẹ́ bí maid ìyá Anobi sallallahu alayhi wa sallam. Then Fatima bint Asad ìyẹn ni ìyàwó Abu Talib uncle rẹ̀ tó gbé lọ́dọ̀. Kí má gba àsìkò lọ títí. Sherry, these first 4 women lived during the pre-prophethood stage of Muhammad sallallahu alayhi wa sallam. And they were his first contact in having relationship with women. Thereafter came Khadija, his wife, that is his first wife, Aisha, among others. Àmọ́ a ti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí, ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ pé òkè orúkọ àwọn ọmọ Ànábì rẹ̀ lóbìnrin, orúkọ àwọn ìyàwó rẹ̀ rẹ̀ and the likes. Among them, Safiya bint Abi Talib, Fadl Asma, we have so many of them. But ibi tí à ń lọ ní ibi tó yẹ pé èyí tí a fi orí tọ́pìkì yìí fi sọ. Òun náà ni pé kí ni àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ ní ara àwọn obìnrin wọ̀nyí látara mímísí tí Ànábì sallallahu alaihi wasallam mísí wọn before his prophethood and also during his prophethood and even after his prophethood because lẹ́yìn tí Ànábì kú àwọn obìnrin wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn sì continue iṣẹ́. Notable of them is Sayyidatuna Aisha radiyallahu ta'ala anha. So worthy of note also is Sumaya, which is the first female martyr in Islam. She was one of the greatest companions of the Prophet sallallahu alaihi wasallam, and she died in the hands of her persecutors because of her steadfastness in the deen of Allah. That is Sumaya. Ẹni tí a mọ̀ sí obìnrin alákọ̀ọ́kọ́ tí ó kú ní ojú ọ̀nà títẹ̀sìn Islam. Notable lessons. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwọn ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ lára àwọn obìnrin wọ̀nyí? Lára wọn náà ní pé perseverance tá à ń pè ní perseverance kéèyàn ní ìfaradà a rí lára ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ̀nyí. Take for instance Sayyidatuna Fatima ọmọ Anobi sallallahu alaihi wasallam nígbà tí ó lọ bá Anobi ní pé kánobi fóun lẹ́rú iṣẹ́ ilé ó ti pọ̀ jù fóun. Anobi sallallahu alaihi wasallam sọ fún ní pé lóòótọ́ lẹ́rú wà tóun lè fún ṣùgbọ́n kó lọ máa ṣe àwọn àdúrà wọ̀nyí ó dẹ̀ fún subhanallah. Subhanallah, alhamdulillah, àti la ilaha illallah, something like that. So instead of giving her a ruin, Anobi sallallahu alaihi wasallam fún ní àdúrà pé kó lọ máa ṣe ní pé ó máa ease task ẹ̀. Then we see patience gẹ́gẹ́ bí ìkan nínú àwọn traits tí ó yẹ pé a lè rí lára àwọn obìnrin yìí. Lára àwọn ẹ̀kọ́ tí a ní láti kọ́, we find honesty, that is the mashoto, loyalty, faith, genuine love, God-fearing, righteousness, trust in Allah and the Prophet sallallahu alaihi wasallam. So eléyìí jẹ́ àwọn ẹ̀kọ́ tó yẹ pé ó ṣe kókó fún wa láti múlò látara àwọn ìgbésí ayé àwọn obìnrin tí ó bá Ànábì lò gbà tí Ànábì sì máa ń ro papọ̀ mọ́ wọn tí Ànábì spend time pẹ̀lú wọn. All these and more are examples all Muslim women should endeavor to imbibe so they can be among the successful ones in the hereafter. Looking at the lifestyle of the Prophet sallallahu alaihi wasallam, eléyà tún fà wá sí ibi pé kò kí ṣe àwọn obìnrin nìkan la expect pé kí wọ́n mú ẹ̀kọ́ látara ìbálò ọ ìbáṣe ọkùnrin àti obìnrin gbà ayé Ànábì sallallahu alaihi wasallam, ìbáṣe Ànábì pẹ̀lú àwọn obìnrin. A expect pé káwọn ọkùnrin náà kí wọ́n mú ẹ̀kọ́ lò gẹ́gẹ́ bí wọ́n ṣe máa tọ́ àwọn obìnrin, bó ṣe máa treat àwọn obìnrin rightfully. To this effect, a rí ìkan nínú àwọn statement Ànábì sallallahu alaihi wasallam nínú last sermon tó ti sọ ní pé observe your duty to Allah in respect to the women and treat them well. Ní pé kí treat àwọn obìnrin dáadáa. So it's one of his statements. Sallallahu alaihi wasallam. Despite that, it was his last sermon. But ó rí sọ fún àwọn Mùsùlùmí so that àwọn ọkùnrin náà máa lè kọ́ ẹ̀kọ́ yẹn ní pé it is important that you treat your women well. Also, there is an hadith tó ti sọ ní pé the Prophet sallallahu alaihi wasallam said the most complete believer in faith is the best in morals and the best among you is the best to their wives. Ẹni tó fi tí ìmọ̀ni rẹ̀ fi ń pé jù òun náà ni ẹni tó jẹ́ pé ó ní ẹ̀kọ́ tó péye and kò sẹ́ni tó ní ẹ̀kọ́ tó péye bí kò ṣe pé ẹni tó máa ń ṣe dáadáa sí àwọn ìyàwó rẹ̀. So these are the major lessons. Itori àsìkò mi lè elaborate further beyond this because of Mishiji. So and those are the major lessons for the women and also the men to hold nípa the Prophet sallallahu alaihi wasallam in the circle of women, both for male and female. Kí oníkálukú kọ́ mú èyí tó bá jẹ́ títí wọn níbi bẹ́ẹ̀. So I really appreciate once again this opportunity. Jazakumullah khairan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
Assalamu wa rahmatullahi wa barakatuhu. We pray Almighty Allah subhanahu wa ta'ala bless Maulana Sayyida Maryam. Allah ko ba wa shi dada fún yín. Just as you appreciate our garden, we appreciate your lecture. It is very, very wonderful. May Allah continue to bless you, ma. Ejani sallallahu alayhi wa sallam. Ìdí tá a fi ń ṣe lé ìdákun farabalẹ̀ wà á kọ́ ẹ̀kọ́ ń bí. Wà á rí pọ̀pọ̀lọpọ̀ garden tó bá rí báyìí káwọn èèyàn jó kán fẹ́ ẹlòmíì máa ìjó kódà ní last year tẹ́ bá wà ń bí ẹ rí i pé bí láti gbé àwọn kan pé kán wá sọ̀rọ̀ nígbà tá a fún wọn máìkì wọn lànàbí òní wọ àlùjànnà ó wá sú wa pé ànábì òní wọ àlùjànnà báwo ní tolerate irú nonsense yìí mọ́ ó fẹ́ tó àdìsí elmaru ma'aman ahabba wala ànábì òní wọ àlùjànnà awala nígbà bẹ́ẹ̀ ànábì wọ àlùjànnà káyì ta ni wọ́n kọ́kọ́ sí àlùjànnà fún ànábì ni so sábà wa bẹ́ẹ̀ àfẹsọ̀kúsọ olójà pé àwọn bàbá wa yìí. Nisin, we want to add a spice to the program. Mápe Adakiru kan wá dá wa ní àràyá. Láàrin bẹ́ẹ̀ Adakiru kan náà wọlé àfàwà Ar-Rais Ọlọ́run kó jẹ́ kí a rí wọn pé ala wa salan àkí ìwọlé yín o. Adakiru alákọ̀ọ́kọ́ tí a máa kọ́kọ́ pè. Okay, wọ́n ní kì í ṣe Adakiru obìnrin ni ẹ jẹ́ farabalẹ̀ ká gbádùn Ànábì. I will call upon His Eminence Adakira Habiba Ayepe àwọn ni wọ́n àkọ́kọ́ bá wa kí Ànábì Muhammad ẹni sallallahu alayhi wa sallam. Allah 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 Allah. Àwọn nílùú yìí ti sùn. Tọ́lá ní Bàdírò àlẹ́yìnà Allah Allah Allah. Mithaniyyati liwadahi Allah Allah Allah. Ajaban. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima ughliqa wal qatil was sabaq. Nasir al-akki bil akki wal adi illa siratikal mustaqim wa ala alihi akakadri wa miqdar al-azim. Bulitu bil Mustafa katimil amada abil kauni wal akhlaqi farawa matida. Bulitu bil Mustafa bulitu bil Mustafa katimil amada abil kauni wal akhlaqi farawa matida. An-Nabi Muhammad Rasulullah Atani awawu qabla an afalawa Zulitu binirani ishtiyaki ya amada Alitu bihi wannasu fi sinnatil kara Tamatatu mini undara iskuntu mufwada. An-Nabi Muhammad Rasulullah Wazuhibtu fi hadha zamani wa innani Muhammadu Wazuhibtu fi hadha zamani wa innani la fi gairati mimma yarumu Muhammad. An-Nabi Muhammad Rasulullah olóríire tó bá ń bẹ́ ń bí dákun bá yòbó An-Nabi Muhammad Atani hawawu qabla an afalawa Zulitu binirani ishtiyaki amada Alitu bihi wannasu fi sinnatil kara Tamatatu minhu dara iskuntu mufwada Wazuimtu fi hadha zamani wa innani la fi gairati mimma yarumu Muhammada walakinnani jalaytu qabla sibakihi wa qad nitu tabriz al-qurun al-amada walimula wa idu an-nabi Muhammad Rasulullah walimula wa idu al-abdu izu malikihi fatawun jami'ul kauni abudan wa sawida ala ya Rasulullah warfa shikayati ilayka wa ali man tara abudan sawida fa aji wa aji li muslimina alitu alayka fatibta nafsa uran musagmada zamani talakuli wajigairu mukaddari aruhu wakidun daiman la mukammada ukadi sabuwan inda afdali mursali wa man bi rasulillahi lam yakhsha al-mada tawalla rasulillahi an-nabiyyu bayobo Muhammad
محمد رسول الله تولى رسول الله أمري فلم يزل يساعدني الدار فزدت ممجدا فإن التنا المصطفى أن يكبيا وقد زار أسباب ما أميل تعودا ولا نبايه كان سيبا وعين أت نكيل بحبيبه ترى مزبدا النبي محمد رسول الله الضيف سرى أموانا ركبيا يا ماما موازين خير الناس لسير سماما وعليا ترى محمد وعليا ترى أنيه ببابه وأمشي بتاتي لطاعة مسلوة ونجي أمين الله كسنا سري ومتزاوي فقوتي كنزا ومغنما ونادي من أمين محمد النبي محمد رسول الله أتاك كدي مشايب فودي مندما أذكر علي أم كفا إنما تكرم دالي من قبل لمن كزوا أذكر علي أم كفا إنما محمد 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 أذكر علي أم كفا إنما تكرمت لمن قبل كنت ملزما مكارم علي جودي فيك تجمعات فقد اشتهى أزكى مومي لتاوى تريكو ساسيكو كاشف الهبا بارو الندى نور الورى محمد رسول الله كاشف الهبا بارو الندى نور الورى محمد رسول الله كاشف الهدى باب الندى نور الورى محمد رسول الله كاشف الهدى باب الندى نور الورى محمد رسول الله كيني رايا فيك كايتيا الله كيبي كولي ديانا تهايديا يميني وقلبي آمدو نور مرشدي إمامي olóore bá yọ̀bọ̀ Muhammadu kígbá ìmọ̀mí múlíkù kú fún ìrọ̀ ìyá kájífòlò dá o Muhammadu báwo nàdá nurulwara Muhammadu Rasulullah Annabi Muhammadu nurulwara Muhammadu bàmí ẹ̀pọ̀n kò lè jọjú kìí ṣe bíi ti oníṣẹ́ ńlá ẹ̀bùsì kò lè tóbi kìí ṣe bíi ti Muhammadu Rasulullah jòrò òun lẹ́nu kàwé aṣíwájú ẹ̀dá lápapọ̀ o ẹni àfi dídá ìṣèkẹ́ àdánù gbogbo ayé pátá ìrántí orúkọ rẹ̀ ìbùkún ní fáwọn àyànfẹ́ o ìjẹ̀rán orúkọ rẹ̀ ọlá ní tí ń mú ní gòkè o àjọkẹ́ àṣàkẹ́ àyíkẹ́ wa oníṣẹ́ ńlá o ṣẹ̀fíùl mùṣàfọ́yì àbíbù ìlọ́yì kájífùlùdá bágùnàdá Muhammadu Rasulullah ẹ ṣé mo dúpẹ́ kájífùlùdá bágùnàdá Muhammadu alayhi salatullahi summa salamuhu semiri kitabullahi fi layli taliya alayhi salatullahi summa salamuhu tujibu aya mawla jami'a duhaiya kajifuluda o baunada wara Muhammadu Rasulullah kashiful huda Muhammadu anurul wara Muhammadu Rasulullah widadu Rasulillah man la lahu sharwa bi shugulu qalbi falidani anni amanana ala dalalu
muhammadu dọ̀làlù kọ́dìmù dọ̀làlù kọ́dìmù wọ́n wà náà jò mú kọ́ wọ́ mu. a fati tó ń bẹ dédé falẹ̀tà dọ́là lè má dà ó yá kásì fọlọ́ Huda. náà ní wàrà muhammadu rasul ẹwàlì masha allah. asayida hayakumullah baba emina ni kí n ta sí wọn díẹ̀ ni. asayida habiba ayegbe ìmọ̀lẹ̀ anabi náà ò ní tán láíláí anabi náà ni o ẹ bá mọ́mọ́ náà ni o ẹni tá a dé ládé tá a ṣàlẹ́ṣà anabi náà ni bàbá ọba ẹ wálé a ní àwọn àtàkìrò tí wọ́n pọ̀ a dẹ̀ nífẹ̀ẹ́ bá a sìkò jẹ́ just like I told you earlier just try to follow us. We have many things to offer you today, inshallah rahman. Máa pe chairman wa. Wọ́n ti wá ń bí kán tí wọ́n bá ṣe bí wọ́n ti ṣe lẹ́ẹ̀kan. Sallallahu alayhi wa sallam. A dúpẹ́ fún àwọn sísítà wa tán bá wa ṣe àdíkìrì fún Rasulullah sallallahu alaihi wasallam. Ọlọ́run bá wa ṣàlékún mọ́ yín. La hawla wala quwwata illa billah. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Ó dà yín pọ̀dọ̀ Muhammadu Rasulullah Global Family mo àti bẹ̀rẹ̀ because ètò ẹni gbogbo wa lájọ ń ṣe á dẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn sàtì àti bẹ̀rẹ̀ nìyẹn kò dẹ̀ ní dúró títí. So the next unveiling of nǹkan tá a fẹ́ sọ mo fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ alájà wa Sàlàkọ́ ẹ jọ ẹ bá wa máa bọ̀ ń bí báyìí. alájà Bisola Sàlàkọ́ ọ̀rọ̀ pọ̀ Muhammadu Rasulullah Nàìjíríà ẹ̀yin lẹ ní èní ẹ̀yin náà lẹ lọ́jọ́ gbogbo Ọlọ́run adé máa bá a kún yín ẹ kú àdúró tì í so ẹ bá wa ṣí kínní so the next thing tá a máa tún announce ẹ̀yin lẹ máa bá wa pick ẹ inshallah. Alhamdulillahi rabbil alamin. Nǹkan tí wọ́n pick in bí báyìí kútùbà Zatiya ni wọ́n mú no towards the end. Ìjọ tá a máa parí ẹ̀ which is on the 28th of April 2018. Sallallahu alayhi wa sallam. 2019 ẹ má bínú sí mi. Ó dà ní pọ́dún yìí dùn dáadáa àfẹ́ kó parí. So Kutuba Satiya wa ó máa come up on the 28th of April, that is 20 April 2019. Inshallah àwa arò pé proposed venue tá a fẹ́ lò Fọláwíyọ Central Mosque ń bí báyìí. Yorùbá Ànábì o. Ọlọ́run aṣọ ẹ̀mí gbogbo wa lọ. So bóyá tó náà bá ṣe ń lọ àwọn ìmáàmù wa wá máa darí wa. Chairman, wọ́n sọ fún wa pé akíkọ̀ fún Sọláàtì Zatiya lónìí 1st of December àbí. Masha Allah. Ohun yìí mọ̀ ti yá bá. Ànábì náà ni. So ìjọ tá a máa parí ẹ̀ wọ́n ló jẹ́ on the 28th of April. Yorùbá Ànábì. Sallallahu alayhi wa sallam. Ṣé ẹ mọ iye oṣù tá a fẹ́ fi ṣiṣẹ́ yẹn? Good 5 to 6 months. Masha Allah. You don't participate in this. Allah. May Allah make it an easy one. صلى الله عليه وسلم. الآن انتقالا إلى دار مولانا فضيلة المحاضر الكفوي سعادة الشيخ إبراهيم الخليلي النماجسي يعني الله أكبر أموادا أفقبيلي بابا وكونا tamakun afẹgbele wọn lọ́wọ́ kí wọ́n tún bá wa yanjú tọpiki kan tọpiki tí a fún wọn o náà ni ẹrí gbọmọsọlẹ kan ẹnìkan wá sọ fún wa ní
ọdún tó lọ́pàá anabi oníwàlú jọ́nà àdìsí tó wá mú wa gbé wá sórí àtẹ́ńbí pé kí bàbá wa bá wa yẹn nàná rẹ̀ almaru ma'aman ahabba dirasatan wa tahlila, that is the hadith being human being shall be with his loved one, study and analysis. Kí ni àdìsí yẹn wí abá apákùnrin yẹn padà sí àdìsí yẹn ó sì gbọ́ ni kí wá ní túmọ̀ àdìsí yẹn ní òní ẹ máa gbọ́ pé anabi oníwàlú jọ́nà sá anabi oníwàlú jọ́nà lóòótọ́ bàbá wa onímọ̀jẹ̀sí wọn ò bá wa yanjú àdìsí wọn hayyakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله محمد حبيب الله صلى الله عليه وسلم محمد حبيب الله صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله محمد أمين الله صلى الله عليه وسلم محمد أمين الله صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله محمد صفي الله صلى الله عليه وسلم محمد صفي الله صلى الله عليه وسلم afi gbólóhùn yẹn kí Ọlọ́run. Allahu akbar. afi yan nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. ntí wọ́n ní ká sọ̀rọ̀ bá Sheikh wa Ahmed. adamallahu hayatahu. wọ́n ní ká mọ̀ kí ẹnì kankan. Allah. àwa rí i pé ìgbà tí gbogbo ayé ti kí àwọn kò sẹ́ni tí ò dákọ̀ Ahmed níyàyí kò sẹ́ni tí ò dákọ̀ Muktaru níyàyí kódà kò sẹ́ni tí ò dákọ̀ Al-Bukhari níyàyí torí ṣe tí Ahmed wá ṣe náà ni Bukhari wá fi rinlẹ̀. ntí wọ́n ní ká sọ nípa al-hadith alladhi yati muhjazan tó wá ní ṣókí nípa nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ já yorùbá nabi dáadáa. sallallahu alayhi wa sallam. anabi tó jásí pé is the paramount prophet among the other prophets, the incomparable prophet talafe fi wé. sallallahu alayhi wa sallam. hadisi bàbá wa Sheikh Adam radiyallahu ta'ala anhu. tá a bá wo ìbẹ̀rẹ̀ tíra àwọn kan tí wọ́n ń pè ní tíra tá a máa ń kọ́kọ́ ké ní ula ìdádíyà yìí arba'una bastiya hadisi yìí ló bẹ̀rẹ̀ pé almarhu ma'amani abba. kò kọ́kọ́ ní í ṣe pẹ̀lú ànábì pé kò ní wà àlìjẹ́nnà. tálàfẹ́ ti ara rẹ̀ wọ àlìjẹ́nnà bí kìí ṣe ànábì. sallallahu alayhi wa sallam. tálọ́lọ́hún ó wọlá rẹ̀ mọ́ wa fi wọ àlìjẹ́nnà bí kìí ṣe ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. tẹ́ ẹ bá ti yóò gbọ́ ànábì máa bá yín jà o. sallallahu alayhi wa sallam. ẹ tún wọ́ sí ànábì kárí dáadáa báyìí. فأقى نبيين في خلقه وفي tílẹ̀ خلقه. kan bá wà entitled among the prophets láti fún ní word best ànábì ló yẹ ká fún ní word best. فأقى نبيين في خلقه وفي خلقه. ìyẹn ṣe gbá bọ́ọ̀lù gba world best eré lásán làwọn èèyàn fi ń gba world best ànábì ò ṣeré. ولم يدانوا في علم ولا كرم. ibì kan péré mo fẹ́ lọ. عن أنس رضي الله عنه تعالى قال Anas ń sọ yìí pé بينما أنا ورسول الله صلى الله عليه وسلم خارجان من يبقى المسجد. النبي. ibi tó ti mọ̀ yìí pé òun kírun òun fọkànbalẹ̀ ta ló sọ pé irun ó gbé wà àlìjẹ́nnà. الله. ọgbà àwẹ̀ látàárọ̀ lóòótọ́ ló fẹ́ bí panú ẹ̀mí rẹ̀ wá ba rẹ̀ kọ́ wà àlìjẹ́nnà pẹ̀lú àwẹ̀ tó ń gbà lóòótọ́ ló ń lọ Mẹ́kà lọ́dọọdún lóòótọ́ ló ń lọ Mẹ́kà lọ́dọọdún ṣùgbọ́n ọgbà àwẹ̀ látàárọ̀ lóòótọ́ ló fẹ́ bí panú ẹ̀mí rẹ̀ wá ba rẹ̀ kọ́ wà àlìjẹ́nnà pẹ̀lú àwẹ̀ tó ń gbà
lóòótọ́ ló ń yọ sàká lọ́dọọdún kò tí ì fi ọlọ́kàn balẹ̀ kó o ti dọ́ ọmọ àlìjẹ́nà. Allah. àwọn ọmọ àlìjẹ́nà kò náwó ìwọ náà náwó àpèmọ́ra là á pè tèmi dire ni. Allah. بينما أنا ورسول الله صلى الله عليه وسلم خارجان من المسجد فلقينا رجل عند سدة المسجد. arákùnrin kan ó pàdé ànábì wa Muhammadu. صلى الله عليه وسلم. ìwà ń bi ànábì ní béèrè ẹ̀yọ̀ kan ànábì wá fi béèrè dáhùn béèrè. فقال يا رسول الله متى الساعة. ṣé mo kí gbogbo wa náà bá ti jókòó yìí. nǹkan kan ó máa wá sí kó wálé mi pé ayé ta wà yìí gan jọ òní odò pé. متى الساعة. arákùnrin yìí náà wá ń bi ànábì pé ìrẹ̀wọ̀nsẹ̀ ńlá Muhammadu. صلى الله عليه وسلم. ayé ta ń lò yìí gan ijó ni gbogbo ẹ̀ ó parẹ́ tà ní síláyé mọ́. أقول رسول الله صلى الله عليه وسلم. màtá sáàtù wọ́n sọ fún wa pé ìzá súlísìlẹ́tì làhárù mẹ́tà súlísìlẹ́tì làhárù. متى الساعة. mẹ́tà kúwìrẹ́ ti ṣàmùsù. متى الساعة. mẹ́tà sàmẹ́ ùṣàkàt. متى الساعة. ó wá ń bèèrè lọ́wọ́ ànábì pé final day gan tọ́jọ́ ó parẹ́ arákùnrin yìí bí ànábì péjọ òní. فقال رسول الله صلى الله عليه وسلم. ẹgbẹ́ ìsìn ànábì o. ما أعددت لها. ìwọ tó ń béèrè péjọ òní ayé ó parẹ́ kí ló ti palẹ̀ mọ́ kalẹ̀ fáyé tó fẹ́ parẹ́. ما أعددت لها. ìjọ tó ń wádìí pé ayé ó parẹ́ yìí sọ mọ̀ pé táyé bá ti parẹ́ ó dọ̀dọ̀ Ọlọ́run kí ló ti ṣe kalẹ̀ tó fẹ́ fi jábọ̀ lọ́wọ́. ما أعددت لها. kí ni ìpalẹ̀mọ́ rẹ kalẹ̀. فكان الرجل استكان يعني أصابه خدون. arákùnrin yìí bá dákẹ́ lọ pé kí ni mo palẹ̀mọ́ kalẹ̀ tí mo lè sọ fún ànábì kó dá mi lójú. واستسام لهذا السؤال فقال يا رسول الله. ẹ gbọ́ èsì arákùnrin ló fi já sí pé kò nífẹ̀ẹ́ ànábì oríire ní fún ọ. Allah. ẹ yóò bá ànábì dára. sallallahu alayhi wa sallam. arákùnrin wa ń sọ yí pé. ما أعددت لها كثير صيام. tó bá já sí pé ti àwẹ̀ nìyẹn fi wà lìjẹ́nà ni àwẹ̀ mi ò pọ̀ wájú Ọlọ́run o. ولا صلاة. tí n bá ní kí n wo ìrun téèyàn ń ké láyé èmi akíkandá kan sí eléyìí náà tó gbé mi wà lìjẹ́nà. ولا صدقة. tí n bá wo ìrun tí n wo àwẹ̀ tí n bá ní kí n wo sàrà mélòó mo rí ṣe. ولكني أحب الله ورسوله. àmọ́ èyí tó dá mi lójú tí àwẹ̀ mi ò bá pọ̀ tí irun mi ò bá pọ̀ tí sàrà mi ò bá pọ̀ mo nífẹ̀ẹ́ ànábì mo sì nífẹ̀ẹ́ Ọlọ́run. أحب الله ورسوله. ẹ wò sí tó fà ànábì ó sọ fún ànábì pé irun mi ò fi mí lọ́kàn balẹ̀ àwẹ̀ mi ò fi mí lọ́kàn balẹ̀ sádàkà mi ò fi mí lọ́kàn balẹ̀ àmọ́ ìfẹ́ rẹ ànábì tí bá nífẹ̀ẹ́ rẹ dójú àlà ó dá mi lójú pé yìí ní wọlé. أحب الله ورسوله. ànábì wa ń fún lésì pé. أنت مع من أحببت. tó wá sí pé mi ló nífẹ̀ẹ́ sí àtọ́lọ́hún anta máa ma ni ahababuta alimari máa ma ni ahaba filijanna. Allah. والنبي صلى الله يحبك يا رسول الله حبا يقربني إلى الرحمن قربا يقربني يوكبا نجاتا إذا أسر الفتى مع من أحبا أحبك يا رسول الله حبا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله الله أكبر تكبير تكبير والله ما أحسن المحاضرة كوسين تو دا تونتي بابا onímájèsí tí wọ́n wí yìí ọ̀rọ̀ tó mọ sókí tó tọ́ka afẹ́ntí onílàáká ìyẹn lọ bá nábì pé níjọ́ òlàlùkìyàmọ̀ ó de ànábì ní ọmọ láyà ẹrù wo lọ palẹ̀ mọ́ fún un ó ní nǹkan kan àmọ́ mo fẹ́ràn rẹ̀ afáàtọ̀hún
oni uhibbu nabiyyal hashimiyya muhammada yo ba nabi ayakumullah uhibbu rasul uhibbuka ya rasulallah hubban yuqarribuni utitimu yuqarribuni ila rahmani qurba yuqarribuni ila rahmani qurba uhibbu nabi oya mu wa rasulallah ẹ mẹsẹ̀ kejì wa mashallah rahmani qurba oya waya kifini tí bàbá wa onímájẹ̀sí wí yẹn tí ò bá yé ẹ orí tí wọ́n wí yẹn ńgbà tí wọ́n fẹ́ gbé máìkì kalẹ̀ wọ́n ń pè uhibbuka ya Rasulallahi hubban ó ní wa ànábì wa Muhammad ìwòun sẹ́ńlá ọlọ́run uhibbuka mo nífẹ̀ẹ́ rẹ ya Rasulallahi hubban ìfẹ́ kan tó jásí pé ní yuqarribuni tí wọ́n bá ní kí ni tó lè súnmọ́ yàn mọ́ ọlọ́run ìlà rahmani qurba kí ni tẹ́ lè fi pamọ́ sọ́dọ̀ ọlọ́run tí ó fọkàn balẹ̀ pé mo ti dájọ́ ó bá yóò kọ̀ wíbù ní ìfẹ́ tó já sí pé yóò sún mi mọ́ Ar-Rahman ọba tí kẹ́ni láyé tí tún kẹ́ni tó bá dọ̀run qurba tí ó mú mi sún mọ́ pẹ́kípẹ́kí. ó ní tí n bá wá ti wá lè ṣe èyí ní tó mi ó tó mi gẹ́ mo ti yó mo gbà pé mo ti dá nǹkan síwájú ọlọ́run nìyẹn wáyà kìfì ní kí ló wí bẹ́ẹ̀ ni dákúdá mi lóhùn wáyà kìfì ní ìlàlẹ̀ òkè bá wáyà kìfì ní. ìlàlẹ̀ òkè bá nàjàtà ó ní òkè bá nàjàtà. wáyà kìfì ní yà kìfì ní mínàlẹ̀ òkè bá nàjàtà èyí nínú àtọ́mi tí wọ́n bá ní àsáà alikiyama yá lónìí mo gbà pé nínú àwọn tó máa là tí ó wà lùjọ́ náà nínú àwọn tí ó kọ́kọ́ bá nábì wà lùjọ́ náà ni mo ṣe. ìzá òṣìṣẹ́ alibata mama ni àhábà ìzá òṣìṣẹ́ alibata mama ni àhábà. ìjọ tí wọ́n bá ń tí ológun tí wọ́n ní oníṣàngó máa tẹ̀lé oníṣàngó rẹ̀ máa tẹ̀lé dìde ẹni tó tẹ̀lé Ògún kó tẹ̀lé ológun dìde ànábìlẹ̀ mi máa bá dìde bó ti nìyẹn. bàbá wọn ní májèsí ọlọ́run ò ní da ìgbà òru máa yín lọ́wọ́. bàbá àsìkò ní wọ́n ní ẹ̀yọ́ owó ọ̀la ló fa ànábì ìsàsíwájú bàbá ní ẹ̀wí owó ọ̀la ló fa ànábì ìsàsíwájú Málìkì ẹ̀yìn ànábì ló wà Ṣáfi'í ẹ̀yìn ànábì ló wà Hanbali ẹ̀yìn ànábì ló wà Abu Hanifa ẹ̀yìn ànábì ló wà òwòlá ló bá nàbì ṣàṣewájú torí pé àṣewájú. wájú ayé nìkan kan ló jẹ́ aṣíwájú ayé nìkan kan ló jẹ́ ju ayé nìkan kódà bá dọ̀rùn ọ̀gá ni mú wọn mọ́. ọlọ́run máa fi rírí ànábì pa mí lẹ́kún. 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 ànábì ta orí ta ń jẹ́ rẹ̀. máa fi rírí ànábì pa mí lẹ́kún. odo. Oya, ẹ wálé. ẹ ṣeun wọ́n rí sẹ́nu MTN àwọn tẹ́ máa gbádùn wà lórí ìjókòó ṣe rí ẹ yóò bọ́ ànábì. sallallahu alayhi wa sallam.
Abawa takutu na mbembi. ẹ̀yin imam mo yọ̀ǹda yín ẹ jókòó. Ẹ dákun bàbá ní kí gbogbo wa jókòó. ẹ fasọ́lẹ̀ ṣé mo Ẹ fa já jókòó ẹ fasọ́lẹ̀ bàbá ti fáyìn tó. ṣé tí n bá lu eléyìí ṣé mo fa yín. Masha Allah. ẹ yóò wá nẹ́bí kínú mi ó dùn dáadáa. Sallallahu alayhi wa sallam. ṣe rí mòdù tí bàbá wa onímọ̀jẹ̀sí sọ yìí ó ní tó bá dé ìmọ̀dá gan o bàbá wa àlí bàbá bẹ́ẹ̀ ni bàbá. ẹ ti sọ pé ẹ lè tán even after ikú ẹ tún máa ṣẹ́kù ní Masha Allah. ìmọ̀ ó dáa gan. ẹ ṣeun bàbá wa onímọ̀jẹ̀sí ní lásìá a wà níbí báyìí ẹ̀yin ọ́díẹ̀nsì ẹ̀ máa gbọ́ dáadáa o tó lẹ́yìn náà ló ní wàhálà o. gbogbo àwọn àzàkírù tí wọ́n ń bẹ lórí ìjókòó mo ti kí yín ẹ̀dá kan Ọlọ́run máa kí yín dáadáa. Amina ya Allah. ọ̀pọ̀lọpọ̀ àwọn àzàkírù tí wọ́n wà ń báyìí lónìí náà wọ́n wà ń báyìí lọ́dún tó lọ. Masha Allah. bá a ṣe ń ṣe alikọ̀ yẹn ni ẹ rí i pé àti ìkó kharijal mọ̀ọ́dún ìlàtẹ̀kẹ́ Masha Allah. ọ̀rọ̀ tá à ń sọ ànábì náà. Sallallahu alayhi wa sallam. àníyàn mi náà nìyẹn mo dẹ̀ ní wọ́n fẹ́ rí mi àbí. Ẹ dákun ẹ já farabalẹ̀ àárí bàbá. ajílàtì ó yà yẹn bẹ̀rẹ̀. so ma n tó bá fi mú àfáà tó wé láwà ní gbé ipad dání báyìí sọ pé ọ̀rọ̀ náà kan pa. ẹ yóò gbọ́ àdẹ́mi dáadáa. Sallallahu alayhi wa sallam. bàbá onímọ̀jẹ̀sí Ọlọ́run níjó burú fún yín láéláé. Amin. mo sọ fún ẹ pé kó lọ kéwú tó bá fẹ́ ṣiṣẹ́ tá a wà yìí. Eba. Má gan ọkọ̀. tó bá sọ̀sọ́kùsọ táwọn èèyàn ò bá rí tá a bá sọ má ké ní kọ̀rọ̀ ké ń gbangba gbogbo àwọn tí wọ́n wà lórí ìjókòó yìí ni wọ́n ní sàtífíkẹ́tì lọ́wọ́. Eba. lọ́dún tó lọ yẹn Allah. mo bá ní tá azakiru kan bá ti ń sọ̀rọ̀ tán àwọn àfáà tí wọ́n wà lórí ìjókòó kí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ànábì lọ́dún tó lọ yẹn. àṣetà bá sílẹ̀kùn lẹ̀ wèrè Mi- wọlé bàbá sílẹ̀kùn kalẹ̀ ta ni gbogbo yẹn máa wọlé wèrè náà ó wọlé èèyàn ló ná. ẹ yóò fún ànábì aláàrẹ wa sàlám. àwọn àfáà wa ń sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ mi ò fẹ́ ní kẹ́kẹ́ ní mo dùn lọ́dún tó lọ. kóńkàlùkù máa sọ̀rọ̀ nípa nábì. ẹ rí i pé bóńsà wa lọ́dún tó lọ àwọn àzàkírù ni mo fi sílẹ̀ ọdún yìí mo change ẹ̀ mo fi al-muhadirun síbẹ̀ ó tún lè dọ́dún tó bọ̀ kí n tún sọ pé àwọn àzàkírù ló tún máa wà nínú bóńsà bọ̀tí tó ṣẹlẹ̀ ni pé àwa náà ò yan a kàn mú àwọn èèyàn pé ìwọ náà wá sọ̀rọ̀ ni àfáà kan wá sọ̀rọ̀ lọ́dún tó lọ yẹn ọ̀rọ̀ yẹn ó dá wàhálà alẹ̀ sí mi lọ́rùn gẹ́ẹ́ wàhálà gidi abangbakọlù látàlẹ́ mo ṣe lecture tó mẹ́wàá lórí ọ̀rọ̀ yẹn èyí tó ń dùn mí ni pé ẹni àkọ́kọ́ tó máa pè mí ọ̀rọ̀ tó sọ ni pé àmọ́ ẹlẹ́kọ̀ọ́ ni yín ṣéwù ẹlẹ́kọ̀ọ́ nìyí. ó ní báwọn ṣéwù ṣe kún ayé tó nísìn bí wọ́n bá ń sọ̀rọ̀ wọn níta tí wọ́n bá ń sọ̀rọ̀ wa àwọn máa ń jà fún wa pé ẹ yọ Al-Huda sọ́tọ̀ láti ijọ́ tí wọ́n ti bí ọmọ ẹṣin ló ti ju ọmọ àgùntàn lọ. Allah. àti inú oyún. àwọn eléyìí lọ kéwú ni o ẹ farabalẹ̀ kẹ́. wọ́n sì mọ̀ dáadáa àmọ́ gbogbo wa kọ́ la máa la fẹ́ dá mọ́ríkàsì kalẹ̀. njẹ́ òjá lílọ síwájú nìyẹn adúrú tó ń bẹ lórí bàbá wa àlí bàbá yìí nìsín ká ní àfikà náà lè dá mọ́ríkàsì táwọn kalẹ̀. wọn ní tí máa kọ́ ọmọ ládàbò. wọn ní tí máa kọ́ ọmọ ní ádàbù ládàbò nísìn. wọn ní tí kọ́ yẹn lọ́dún torí kò ní tí kàn án. kọ́ ìdátù. wọ́n máa kọ́ yẹn nísìn. onímọ̀jẹ̀sí ni ká ní èmi náà fẹ́ dá tèmi lẹ̀ kán ló kú lọ́dọ̀ bàbá wa fáńlá. kọ́ ìdátù wọn máa kọ́ ìdátù ni wọ́n sì máa kọ́ yẹn. ní tí kọ́ yẹn ládàbò. ẹ yóò gbọ́ ànábì kínú mi ó dùn. láàrin wàsálà. wọ́n wá ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n sọ ní ibi búrúdàdé yín lọ́dún tó lọ pé ànábì ò ní wà lìjánà ẹ̀ sì ní yan ẹ̀ẹ́dẹ̀ yan mo wá ní àfáà yẹn yan ibi tó yan sí ni kò dá ẹ mọ̀ pé bí mọ̀ èèyàn bá ti ṣe mọ náà sáà ni ó ṣàlè fi ti àrọ̀ mo wá ní kò rí bẹ́ẹ̀ o a bá ń gbé kí. ọ̀tọ̀ níbi tí àfáà ń sọ ọ̀rọ̀ lọ wọ́n ṣà ń gbé ọ̀rọ̀ yẹn káàkiri. ìjọra bá díà agége ànálà nábì oníwàlì jẹ́nà Al-Huda ẹ má dáná sí wa lọ́rùn.
ìyá ni ṣé ẹ̀yin tẹ́ ń pariwo ànábì náà lẹ́nu sọ fún wájú yìí pé ànábì ò ní wà lìjẹ́ náà mo lé mi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o mo wá kílíẹ̀ rẹ̀ láàrin àwọn àsìkò tó pọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ kódà nínú àwọn tí wọ́n jẹ́ audience báyìí wàláì inú àwọn obìnrin tẹ́ ń lóbi pé wọ́n mọ tẹ́ ń sọ yìí wàláì gbogbo ẹ̀ ni wọ́n rá wọ́n padà máa wá béèrè lọ́wọ́ pé àfáà tẹ́ pè tó wá sọ báyìí ó sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tá a bá ti wá lè defend nígbà yẹn láàyè kó sọ ní àyè. torí ẹ ló fi já sí pé mo wò pé ìjókòó tọdún yìí ìjókòó àwọn onímọ̀ ni mo fẹ́ kó jẹ́ àkíkà yẹn nǹkan míì ni ó dà á lẹ̀ láàrin wa ẹ jẹ́ àjọsọ tá a gbọ́ yé so onímọ̀jẹ̀sí it shall be well with you. oníbàjẹ́ fún yín bàbá àgbà ẹ ṣàbí dáadáa ẹ ṣàlàyé ẹ ó yé gbogbo wa. àdìsí tíṣẹ́wù náà dẹ̀ sọ wọ́n ní alimari mahama ní ahaba lọ́dún tó lọ kẹ́nìkan wọ́n má tún bá mi sọ̀rọ̀ yìí má lẹ́yìn òní. ẹ má sọ ọmọ o. ó ní bàbá onímọ̀jẹ̀sí ti fún ní justice yẹn. wọ́n ti yanjú ẹ̀. and case closed. masha allah. mi ò dẹ̀ rẹ́ sí yàn mi ò dẹ̀ bú yàn tàti Al-Huda fẹ́ bú ẹ́ kò jù báyìí ni lọ ọlọ́run àṣẹ wa ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ azakiru zeyinu king zeyin kó máa bọ̀ wá ta kan wá fún wa ní sí king zeyin sábà tí wá báyẹn máa ní gbogbo àwọn kàsídà tí ṣe Ibrahim ká ẹ rí i pé ńgbà tábí bá yẹ pé bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ó ń ka kàsídà lọ ni òun ní ìrìn mi ló yẹ ń dìde kí n máa ń ná báyìí bí mo ṣe máa ń ná lọ́dọọdún nìyẹn wallahi lazim mi ìdẹ̀bẹ̀ ẹnìkan léèrè kó mú kó bọ̀ wá tàbí ṣe gbọ́n tá a ṣe yìí látẹ̀kan ṣe mo ní ẹgbàá owó kẹ̀kẹ́ látàárọ̀ mo mọ̀ pé owó yìí ti má ti ṣe tán ó níbi tí mo ti máa ń rí padà ọlọ́run kó dàgbò tó jó gbèmí ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. amina ya rabbana. Zenuda bisimilah. bisimilah. يا همة الشيخ ادر لنا بهذا المادر فلتأتي فين بنظرة تأتي لنا بزفر يا همة الشيخ الحاج إبراهيم بن عبد الله رضي الله عنه ادر لنا بهذا المادر فلتأتي فين بنظرة تأتي لنا بزفر يا همة الشيخ أحمد السالم بن التجاني رضي الله تعالى عنه ادر لنا بهذا المادر فلتأتي فين بنظرة تأتي لنا بزفر الحمد لله له الملك وله الحمد وله المنة والعظام والكبرياء وهو على كل شيء قدير اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم عيني على تعيام والبرهاء النبي محمد صلى الله عليه وسلم حبيب إلهي ملتها الكرماء عرفت وما بالشوق جيداءة الفتى خدا لجساك في كمال بهائي ولا شقني رب الدمال جساجيا النبي محمد صلى الله عليه وسلم ايوه بقى النبي كنو بابا الهدى دون صلى الله عليه وسلم ولا شقني رب الدمال جساجيا لها طرف كالبرغوز بين ملائي أرى كل إنسان بلي بمحبة فكل وليله وطه بلائي أبيت أرى النجم شوقا وجيرتي نيام ونار الشوق بين أشاء النبي محمد صلى الله عليه وسلم شوني وما شاقني حي ولا ربع عزة فشوقي لزرق العين ويا منائي
إلى أحمد أبو الورى أجود الورى نبي محمد صلى الله عليه وسلم وليس يدانا في كمال بهائي أجل الورى قدرا وسحرا وهنصرا وأكرام ما يعلو عنان السماء أمين إله العرش مركز سره النبي محمد صلى الله عليه وسلم وقد فاد منه العلم للعلماء أبي القاسم الماهي الدلال محمد صلى الله عليه وسلم أبي القاسم الماهي الدلال محمد وخير معاد مفخر الخبراء أيريد النوال من سواكم وقد هوى الذين مدوا منكم كمال هبائي أيريد النوال من سواكم وقد هوى لذا العبد إبراهيم يوم اللقاء أتوتي جميع العالمين وكادم محب أتاكم لم يحب أعطائي أتترك عبدا قد أتاك مكرزا ومن جودك الأكرى كمثل الدناء أيا شافعا في الناس بالعشر سيدا تلوذ به الأبصار رب اللواء تواصلت بالمختار أكرم بمرسل فإن بالأغيار لا شك تنجلي بداء رسول الله تكد أوائد وكل نبي للإله ومرسل وبسيدي صديق فاروق بعده كذاك بعثمان علي توصل وبالآل والأصحاب ثم أئمة كرام واتباع النبي المفضل زماني وعمري لم أرى البيت خاليا خلالي يوم بيت طه مصفيا وكنت إذا ما جئت ليلة تبركعت كما قال ما كان قبل مؤنيا وما ربني هذا السفور لأنني أراه قبولا حيث أقبلت دائيا محمد 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 يا كنز البريات سيدي وعين مرادي نوره جاء هاديا بابا الرئيس يا بابا امتي àwọn gawa nu an bembi ejani محمد سيد البرايا بمصطفى كنز الرشادي محمد سيد البرايا بمصطفى كنز الرشادي اتما جواسا النبي باي محمد سيد البرايا بمصطفى كنز الرشادي محمد سيد البرايا بمصطفى كنز الرشادي محمد سيد البرايا النبي محمد صلى الله عليه وسلم بمصطفى كنز الرشادي محمد سيد البرايا بمصطفى كنز الرشادي محمد سيد البرايا بمصطفى كنز الرشادي محمد سيد البرايا بمصطفى كنز الرشادي الله إنك زم الأنبياء فاق عارس الأنبياء محمد سيد البرايا بمصطفى كنز الرشادي أبر سري وسناهي شمس رشد وسداهي محمد سيد البرايا بمصطفى كنز الرشادي الله دائما فيك ودادي وذكاري وفناهي محمد سيد البرايا بمصطفى كنز الرشادي اللهم قلبي صلى وجدي والزفير وبكاهي محمد سيد البرايا بمصطفى على محمد سيد البرايا بالمصطفى محمد سيد البرايا صلى الله عليه وسلم bá a ti fẹ́ kó máa rí ni téèyàn bá ti fi ètò sí nǹkan
ètò ní òsín nàìjíríà ní gbogbo ẹ fi ń dàrú làwọn èèyàn fi ń sanná ní wàláì owó tiẹ̀ wọ́n ti há mọ́wọ́ téèyàn bá ti fètò sí nǹkan gbogbo ẹ̀ ó mọ̀ lọ déédéé ọlọ́mùbá wa san àdákẹ́rù wa ọlọ́mùbá wa san wọn ní ẹ̀san insha allah rahman nísìnyí ètò tó kù nísìnyí báyà máa pé àwọn àdákẹ́rù wa tí ó kọ̀ àwọn náà ni very competent azakir arais mo wo program wọn jò ní mo ṣe rẹ yìí tí wọn ṣe lọ́dọ̀ Sheikh Suleiman Farouk mo gbádùn ẹ púpọ̀ mo wá ṣe rẹ ẹ̀yin náà máa gbádùn yìí tí wọn máa ṣe ń bí falyatafaddal dhakira alájà Amina Lawal ẹ wá gba ti tọ̀dọ̀ ti yín náà alájà Amina Lawal ẹ wá gba yípa yín arais ẹ sáná sí kìnìún fún wa ká gbádùn ànábì lára yín masha Allah. ẹ dákun ẹ jẹ́ àyùnbá nàbọ̀ Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ àyùnbá nàbọ̀ Muhammad. sallallahu alayhi wa sallam. bó bá ṣe lọ sókè sí ni màá ṣe mọ̀ páwọn èèyàn fẹ́ gbọ́rùn ànábì. sallallahu alayhi wa sallam. ìṣẹ́jú márùn-ún kọ́ la ń lò 5 minutes. naam. taranna ma saliyat wa bi Muktar wa bil ma'i zatiya bi Mustafa Muhammadu Rasulullah Muhammadu Rasulullah. La ilaha illallah. Báwo yẹn ṣe ń yóò bá nàbí. Zamaniya wa umuriya. Zamani wa umuriya. Lil kharami wizala. Wa jamala limawkitati. Asila. Muhammadu Rasulullah Muhammadu Rasulullah Tabibi karibu. Ẹ jẹ́ kí mi náà mú kọ̀sídà tó tú àti àdìsí alimaru ma'aman ahabba. Sheikh Ibrahim sọ bẹ́ẹ̀. Yes, radiyallahu ta'ala anhu. Ó wà nínú Sayrul Qalb. Sayrul Qalb. ṣé o ní tabibi karibu ṣé o ní hal siqamiya tasma'u yuqabbiluni yawmil muqaffal mushaffa'u ṣé o wá ní arani idha ma ji'tu yawma Muhammadan ṣé o ní tahaqqaqa amali kama atawadau Muhammadu 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 sani Muhammadu khairul alamin wasilati ataka khadimu ẹ má bínú inú ẹ̀mí láti mọ́ lẹ́ ẹ má bínú ataka khadimu dari yatashafa ṣe wá ní ataitu bisiniwi gbogbo pọtí kọ́ wa tí ń sunkún tí ń rankan ó ní èmi Sheikh Ibrahim ṣe ò ní ataitu bisiniwi thumma ali wa ilidati sira àwọn àgàlẹ̀ àṣìmí nàtàjàmà o ṣe wọ́n wí kọ́sídà yẹn lọ́lọ́lọ́lọ́lọ́ torí àsìkò wọ́n wá wí débi pé wọ́n láwọn sọ wàrú ni láwọn sọ wàrú ni fil hakikati lam yara o èmi Sheikh Ibrahim tí wọ́n sọ́kà sí mahabubi bí ìyàtàmátà o ṣé o ní mo fẹ́ràn anábì títí mo fẹ́ràn anábì débi pé láwọn sọ wàrú ni tàbá wa tẹ́jú mẹ́yìn ojú èmi Sheikh Ibrahim fil hakikati ní pàápàá lam yara o onírin kankan tí wọ́n sọ́kà sí mahabubi ju ẹni tí mo fẹ́ràn lọ́ni bí ìyàtàmátà o ta ni wọ́n fẹ́ràn Muhammadu Rasulullah
ìlẹ́nu sẹ́ òfin gbà tayọ gbogbo wòlíì gbogbo ayé pé súratu Ibrahim tabuqi tadhakura idha abalil mawla liula wa tafakkura mata dafanuni fi turab tahaddasu laqad kana yanwi law kana musira ujawiru rabban wa iba mutawaddila bi qabri wa yutina ma kullu hayyara ayati rumuzu kullu awa isharatu tufassiru mama dhalika al-qabri bizara. Nínú record mi tribute Mọ́lánà Ṣàbùtùlẹ̀ Olódò tuntun tó ṣe jáde láìpẹ́ yìí tuntun ibẹ̀ mo tún wá sọ pé èmi ní tèmi wakọ̀dí kan fáàní húbà Muhammadu wàláhùn bàálì mọ̀nkọ́lá ni wakọ̀dí kan fáàní húbà Muhammadu wàláhùn bàálì mọ̀nkọ́lá ni. Ilé ìtumọ̀ rẹ̀ lédè yóò dà fún ọ ẹ̀mí rẹ̀ ó kù yóò dà fún ọ yóò dà fún ọ. Anabi ni ato baba mo pe ni sallallahu alaihi ko ni kandi kafani huba Muhammadu walahu bali mankolani o wakoni ka o tele na mi sanabi lorun ko ma ba ti wo so ni sela o mankolani o ni Muhammadu wọ́n dákọ̀ Muktar níbẹ̀ ẹ máa gbọ́ bí mo kẹ́ Sheikh Muktar nínú rẹ́kọ̀dì yẹn mo ní fáwọn Muktar ní bàráyà kọ́bùlà tẹ́kìwì nùlí kìyà ni o wà ń wà ákìlì wà ń ṣàrà mi o wà ń wà dìní wà dìní ẹ̀jẹ̀ wà kọ́ ní káfáàní o uba Muhammadu wàlá ubali o mọ̀nkọ́lẹ́ni. Ànábì àtàkìlì o wọ́n ṣàrà mi o. Àwa ní tiwa ní Al-Huda. Àbá ní kankan tá à ń jẹ jànábì lọ. Orí Ṣéhù dìde ìwọ́ wá jòkó. Ìjẹta lọ wá wá. Ó Muhammad anta akili o. Wọ́n ṣàrà mi o. Anta dini o. Wọ́n jìnnà ni o. Wọ́n rafiki o. Wọ́n tọ̀ríkì o. Wọ́n jawadi o. Wọ́n jìnnà Ànábì. Wakọ̀ ní káfáàní o. Uba Muhammadu. Wọ́n làwọn bá lé o. Mọ́kànlá ni. Ànábì wọ́n wá áni o wọ́n wá káàsì o wọ́n àmì ni wọ́n àmàni o wọ́n rọ̀fíìkì o wọ́n tọ̀ríkì o wọ́n sàmánì fílímù àkàní o wọ́n sàmánì o fílímù àkà ọ̀yà wàkọ̀ nìka Huda Muhammadu wọ́n làwọn bá ní o. Ani wàhùwà kọ́yìnrà lè ìsáni o fínú rí màtàjálẹ̀ àwáni o wàláhù ọmọrù tọ̀wìlù o kọ́bùlà jákèjìrì sàmánì o fọwọ́ áni wàhùwà kàǹsì o wà ámì ni o wà ámàni ọ̀yà wà kọ́ ní káfá. Ànábì Huda Muhammadu wàláwò bàálẹ̀ o mọ̀nkọ́lá. Sayyidina dákẹ́ bí gbogbo wa ṣe wá dúró yìí dákẹ́ kó dúró wá bá a ṣe wá dúró yìí bá a sọ pé ya Muhammadu Rasulullah Muhammadu ya Muhammadu Rasulullah. Ọ̀yá lọ́kàjà sọ pé àtàyè tàbí sí ní wílì máa ka. Kọ́bùlà sàádà tó ra jáde. Bíkàlì tó lulẹ̀ ìdá. Wà á sànà tìrù ìdá. Sáwọn tó wà bí. Ọjà sọ pé mo ní. Tọ́lákalẹ̀ ìlànà lè máa lé. Nàbí yí Muhammadu dàkẹ́ iná Rasulullah. Tọ́lákalẹ̀ ìlànà. Ànábì ìlànà lè máa lé. Nàbí yí Muhammadu.
sayyidina muhammad rasulullah alayhi salamullah. Agayigabani Obumuwama Alaubani Mangolani Wagoni Gabani Ṣé Olùkùmọ́n Obumuwama Alaubani Mangolani. A máa jẹ́ gbé mi náà tún bá sìkò jẹ́. Ẹ wálé. Masha Allah, Masha Allah. Ọ̀rọ̀ is Ọlọ́run ní dá ìgbà rú. Bàbá ní kí n mú wájú wa. Màmá wa ọ̀jẹ̀ nìkan ni wọ́n lọ yìí. Bàbá ní kí ẹ mú 1,000 wá. Yìí táwọn béèrè nì. Ìwé táwọn mú dání yìí. 5 ni. Bàbá wa àfàgbà tí wọ́n bá wa sọ̀rọ̀ Sheikh Al-Muktar. Àwọn ni wọ́n ṣe tíra nì. Àwọn wé àmàrùn tí ó lọ́nchẹ̀. Tó mara ní 1,000. Tẹ́ bá ti rà tán ẹ ní kó lọlé àwọn àbá àtàn kí ó lọ́wọ́ nì ẹ máa fi lé wọn lọ́wọ́ ẹ ra oríire lónìí bàbá wa ti ní ọfà wa náà Masha Allah. Bàbá ní ó ní àwọn àbẹ̀rẹ̀ tó jásí pé ó jọmọ́ ti Arabic grammar àwọn èyí tó sojọmọ́ morphology in Arabic kó lè yé wọn ní tí n bá ní sọ́ọ̀fù kò ní yé wọn. Àwọn ọ̀rọ̀ tó jọ mọ́ jurisdiction nínú Islam jurisprudence Masha Allah. Àwọn èyí tó jọ mọ́ history nínú Islam Masha Allah. Màmá wa jáde náà ti ra yọ ọ̀rọ̀ mélòó wọ́n làwọn ọ̀rọ̀ máa Allah àwọn ní ká má dààmú àwọn ti ra mára wọn. Àwọn abẹ́rẹ́ nì. Ama moja leo kan lapta zikiri kokan torí Masha Allah ẹni tí ó gbà láwọkọ Masha Allah. The questions are okay. Ta ló mata nígbà wo ni wọ́n bí àná.